ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كلام الله، وخير الأدي أدي محمد صلى الله عليه وآله وسلم، وشر الأمور محدثاتها، إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. Adọ́pẹ́ fún Ọlọ́run Ọba, Ọlọ́ba tí ó ṣe wá ní Mùsùlùmí. Bákan náà Ọlọ́run Ọba tó ṣe wá ní ẹni tó ń gbìyànjú súnà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Àbí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, oore ńlá méjèèjì náà èyí tí Ọlọ́run ṣe fún wa, oore Islam àti oore súnà. Àbí Ọlọ́run Ọba kọ́lọ́mọ́sá jẹ́ kí oore náà kí ó kalẹ̀ pẹ̀lú wa. Ọlọ́run jẹ́ kí ó mọ́júmọ́ kí a sì fi wá bá dé ọ̀dà àlìjẹ́nnà, nítorí pé àwọn sálàfù wa wọ́n máa ń sọ, wọ́n ní man mata ala al-islam wa sunna mata ala al-khairi kullihi. Ẹni tí Ọlọ́run bá ṣe ní mùsùlùmí, kìí ṣe mùsùlùmí nìkan, tí ó tún jẹ́ onísúnnà, lójoojọ́ tí ẹni bẹ́ẹ̀ tó bá dijú tó parí ayé ẹ̀ orí dáadáa ló parí ayé ẹ̀ lé. Àbí Ọlọ́run ọba tí ó ti fi ọ̀nà mọ̀ wá kó má jẹ́ kí a ṣìnà láíláí. Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka antal wahhab. Bákan náà mo kí gbogbo ìkàlẹ̀, ní pàtàkì jùlọ mo kí àwọn bàbá wa àgbà tí wọ́n ń dá wa ní àlejò. Ọlọ́mọsá jẹ́ kí a rí yín pẹ́. Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó ṣe yín ní aládùúró ti dáadáa, nítorí pé inú mi dùn nígbà tí àwọn ṣẹ́kù sọ pé ẹ̀yin ni wàá lè dùn àwọn abáyín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, nítorí pé àwọn ẹlòmíì tí wọ́n ti dé irú ipò yín náà wọ́n ní àwọn ò ní gbà kọ́ àwọn oṣù súnà, tó bá tiẹ̀ wá ń ṣe wọn ní sọpọ́ọ̀tì rẹ̀. Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí ó ní kí ẹ̀yin kí ẹ wà lórí dáadáa nípa àlámọ̀rí títí àwọn ọmọ, àbí Ọlọ́run Ọba kó dání jọ́sìn fún yín o. Àlámọ̀rí ara tí yín náà Ọlọ́run má jẹ́ kó dàrú. Ọlọ́run Ọba ti ṣe yín ní aṣíwájú, Ọlọ́run má ṣe yín lórí ẹ̀yìn láíláí. Ọlọ́jọ́ kan sọ Ọlọ́run Ọba. Bákan náà mo kí gbogbo àwọn àfáà wa ńláńlá tí wọ́n ń bẹ ní ìkàlẹ̀, tí wọ́n ń gbà wá ní àlejò. Bákan náà látọ̀rí àwọn dòkítọ́rù wa, dòkítọ́rù Sàrùmí hafidhahullahu ta'ala, ọlọ́mọṣà jẹ́ kí a rí wọn pẹ́. Bẹ́ẹ̀ náà àwọn àfáà wa tí wọ́n ti ń gbà wá ní àlejò, Sheikh wa Abu Zayd, ọlọ́mọṣà jẹ́ kí a rí yín pẹ́, jazakumullahu khairan wa ahsanallahu ilaykum. Àwọn àfáà wa Abu Ubay. Bákan náà àwọn bàbá wa àgbà náà ní ìkàlẹ̀, àwọn bàbá wa ọlọ́jẹ́, Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ o, jazakumullahu khairan. Àwọn bàbá wa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yín náà mo kí gbogbo yín ẹ kú ìfẹ́. Yorùbá sọ pé inú lódò tí à ń bọ̀ rẹ jẹ kọ́, pé ká máa bọ̀ láti ìyànníyàn Ìbàdàn wá sí Ìlọrin, wàláhì ìfẹ́ ni. Kò sí nǹkan kan tí agbára yín tàbí tẹnu yín tí ò ká. Ọlọ́run Ọba tó ti fi ìfẹ́ tó ti fi so wá pọ̀, àbí Ọlọ́run Ọba kó má jẹ́ kí èṣù kó ráyè láàrin wa. Gbogbo títún máa ń pín èèyàn náà àbí àdádálẹ̀
bí ìwà àbàjẹ́ míì tí máa ń ṣẹlẹ̀ ní ọ̀sọ̀ pé lágbájá èmi àti ẹ̀ wọn ò lè rí apọ̀ mọ́ ọmọ ìyá islam ó sẹ́kù oṣù mẹ́kẹ́sẹ̀ èmi àti ẹ̀ má ní alájọṣe ọlọ́ọ̀bá kókó ẹnì kọ̀ọ̀kan wa máa ń ṣe kó mọ̀ yẹsẹ̀ wa lójú ọ̀nà dáadáa tí ó ti fi lé. Bákan náà mo kí gbogbo ìjókòó ní pàtàkì jùlọ àwọn bàbá wa àwọn màmá wa tán wà níkàlẹ̀ àti gbogbo àwọn akẹgbẹ́ mi náà tí ẹ wà níkàlẹ̀ pé a kú ìjókòó oríire kọ́lọ́mbà kó dá ní ìdọ̀sí fún wa. Ànábì wa sallallahu alayhi wa sallam Ànábì ni ma jalasa qawmun yadhkuruna Allaha ta'ala. Ànábì ní gbogbo bí táwọn èèyàn bá ti jókòó tá ń ṣe rántí Ọlọ́run ọba nínú rántí Ọlọ́run ọba ní tá ń ṣe yìí yàní majalisul ilm ààyè ibi tí a ti ń fúnra wa ní ẹ̀kọ́ Ọlọ́run tànẹ́bì. Ànábì ní gbogbo ààyè tó bá rí báyẹn wọ́n bá jókòó ń bẹ̀ illa nadahu munadi minas samaa. Ànábì ní ìpè tó mọ̀ wá láti sánmà tó gbogbo àwọn tí wọ́n wà ń bẹ̀ pé qumu maghfuran lakum gbogbo yín ẹ máa dìde lẹ́ńtọ́lọ́n bá ti foríjì àbí Ọlọ́run kọ́ mọ́sá foríjì nìkan kan wa. Nínú àkọọ́lẹ̀ mi Ànábì sọ pé humul qawmu la yasqa bihim jalisuhum. Gbogbo àwọn táwọn à ń bẹ̀ pátá yẹn lọ́dọ̀ Ọlọ́run àwọn ẹni bí ènìyàn nìyẹn hum al-qawm. Tán bá ní àwọn èèyàn dà àwọn táwọn wà níjòkó mímọ́ Ọlọ́run tànẹ́bì àwọn làwọn èèyàn o. Àwọn táwọn wà níjòkó tó bá súnà mu àwọn làwọn èèyàn àwọn lẹ́ni pàtàkì. Ó ní la yasqa bihim jalisuhum. Ànábì kò sẹ́ni tí ó wà bẹ́ẹ̀ tí ó bá wọn jòkó tí ó wà jẹ́ ẹni tí ó pàdánù ọlọ́mọdé á pàdánù ọlọ́mọdé á sórí ibú. Nǹkan tí wọ́n ní kí agbéyẹ̀wò ní tó ṣe pàtàkì ni wọ́n ní birrul walidayn fil islam. Ìmáa ṣe dáadáa sí àwọn òbí wa méjèèjì ní ìlànà islam. Irú ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tó ṣe pàtàkì púpọ̀ ni ló fi jẹ́ pé mo bùkátà kí n kọ́kọ́ lu àwọn tí wọ́n jẹ́ àwọn elétò kí n lù wọ́n ní ọ̀gọ̀ ẹnu pátá kọ́lọ́nkọ̀ sọ wọ́n ní ẹ̀san olóore. Ipe irú ọ̀rọ̀ báyìí a tún ń padà síbẹ̀ tó lè bá wo àwùjọ wa nínú nǹkan tí a ṣàfẹ́kù púpọ̀ ó ní ẹ̀kọ́ yáàyè. Wa innamal umamul akhlaqu ma baqiyat. Èyí tó sì fi ń sọ pé àwọn èèyàn tán bá ní àwọn èèyàn dá àwọn tá lè sọ pé àwọn èèyàn rèé òun ni àwọn tó bá yẹ pé wọ́n bá ní ìwà ọmọlúàbí àwọn tán bá ní ìwà yáàyè. Ànábì wa sallallahu alayhi wa sallam nínú ojúṣe pàtàkì tọ́lọ́run bá ní kó wá ṣe fún wa òun náà ni wa yuzakkihim kí Ànábì sallallahu alayhi wa sallam kó wá fọ̀ wá mọ́ kó wá tún wá ṣe. Nínú tó ń bùkátà àtúnṣe ní àwùjọ wa lára gbogbo èèyàn pátá àti lára àwọn onísúnnà ládàáyanrí. Kí ló bá tí mo sọ pé lára àwọn onísúnnà ládàáyanrí? Nítorí pé àwa iná ló yẹ ká jẹ́ àpẹẹrẹ dáadáa fún àwùjọ tá a bá wà. So ìwà yáàyè yẹn ìwà ọmọlúàbí yẹn nínú nǹkan tó jẹ́ pé àwùjọ ń ṣàfẹ́kù ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ni. So ìmọ̀ padà síbẹ̀ ó ní má padà síbi àtẹ̀síkìyà àfọ̀mọ́ àtúnṣe èyí tí Ọlọ́run ọba ní kí Ànábì wa sallallahu alayhi wa sallam kó wá ṣe nígbésí ayé àwa mùsùlùmí àti nínú ayé lápapọ̀. Wa yuzakkihim ọlọ́ba ní ká Ànábì kó ṣàfọ̀mọ́ wa. Àfọwọ́ àgbà Imam Saidi alayhi rahmatullah nígbà tí wọ́n ń ṣàlàyé wa yuzakkihim wọ́n ní túnmọ̀ ẹni pé bí an ya'uthahum ala al-akhlaqil fadila. Nínú tọ́lọ̀ bá rán Ànábì pé kó wá tún ṣe yàtọ̀ fún ọ̀rọ̀ ìmánì ọ̀rọ̀ ìjọsìn òun náà ní kó kọ́ wa ní ẹ̀kọ́ yáàyè k'Ànábì gbé wá lóǹgbẹ kí ó máa ṣe wá lójú ọ̀yìn ala al-akhlaqil fadila àwọn àwọ̀ ọmọlúàbí wa yufassilaha bákan náà wa yufassilaha lahum kó dẹ̀ ṣe àlàyé rẹ̀ fún wa pé eléyìí bá a mú eléyìí ò bá a mú. Bákan náà wa yasjuruhum anil akhlaqir radila kí Ànábì sì wá sí wa létí bákan náà kó wá lé wa sá kó níbi gbogbo wa tí ò dá.
ló jẹ́ kí n sọ wípé irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí ìdánilẹ́kọ̀ọ́ tó yáyé púpọ̀ ni nítorí pé ó ṣe déédéé èyí tí Ọlọ́run ọba ti tó ọ̀kan nínú tọ́lọ̀ báyìí torí ẹ̀ gbé ànábì dìde at-tazkiyah. Àwọn àfáà ń pè nǹkan kan ní at-takhliyatu wat-tahliyah, at-takhliyah wat-tahliyah, tàbí ká tún pè ní at-tarbiyatu wat-tasfiyah. Èyí tá ń pè ní at-tarbiyatu wat-tasfiyah, at-takhliyah wat-tahliyah, ó náà ní at-tazkiyah. Àwọn nǹkan tó kù díẹ̀ káàtó tó wà ní àwùjọ káwà túnṣe. Bákan náà tá bá ti wá yọ àwọn tó kù díẹ̀ káàtó yẹn, tá bá ti ń yọkù nínú àwùjọ, tá ń yọkù nínú ṣe, tá ń yọkù nínú ẹ̀sìn wa, wa tahliya, a máa wá ṣera wa lọ́sọ̀ pẹ̀lú àwọn àwà míì tó jẹ́ ìwà yáàyè. Ó ní Ànábì wa sallallahu alayhi wa sallam lànàbí sọ fún wa nínú hadith Abi Hurairah radiyallahu ta'ala anhu, èyí tí al-Imam Ahmad tí wọ́n mú wá, bákan náà àfáwà al-Bazzar wọ́n mú wá nínú musnad wọn, àti musnad Imam Ahmad àti ti al-Bazzar àdísì wà ń bẹ. Ànábì ní innama bu'ithtu li utammima makarim al-akhlaq wa fi riwayatin salih al-akhlaq. Ànábì ní tọ́lọ́run bá ti torí ẹ̀ gbé mi dìde, innama bu'ithtu, Ànábì ní tọ́lọ́run bá gbé mi dìde nítorí ẹ̀ li utammima, Ànábì ní kí n lè wá pé makarim al-akhlaq, ìwà yáàyè. Ó túmọ̀ sí pé in tí Islam wà fún ìgbédìde Ànábì wa láti wá kọ́ wa paríparí yáàyè ìlànà Ànábì wa kọ́ wa, nítorí pé máa ṣe nígbà míì kọ́lọ́hun ti dá yáàyè kan máa yàn, ẹlòmíì ń bẹ yáàyè ń bẹ lára rẹ̀, ṣùgbọ́n gbogbo yáàyè tí bá ń bẹ lára ẹ̀dá tí ò bá tí mà Nábì kèèdí yáàyè tán, yágọ̀dé ó wà ń bẹ. Ẹ jẹ́ fún alápèjúwe arákùnrin kan lẹ́yìn Ànábì wa sallallahu alayhi wa sallam, wọ́n ń béèrè nípa arákùnrin yìí lọ́wọ́ Ànábì. Arákùnrin yìí ti wà k'Ànábì sallallahu alayhi wa sallam tó wà, ó ti wá ṣáájú kọ́lọ́n tó gbé Ànábì dìde lójíṣẹ́. Wọ́n wá máa ń fi gbogbo dáadáa ròyìn ẹ̀, kana yasilu rahim, ó máa ń dàbí pọ̀, ó máa ń ṣe dáadáa sára ilé aró oko, ó máa ń ṣe dáadáa sí gbogbo èèyàn. Ànábì wa sallallahu alayhi wa sallam, Ànábì náà gbẹ́jú bá ìtàn arákùnrin yẹn pé ó ní dáadáa ni. Wọ́n wá ń bi Ànábì pé irú arákùnrin yìí kò ní wà lọ́dọ̀ Ọlọ́run. Ànábì sallallahu alayhi wa sallam sọ pé ó wà fi náà, Ànábì lọ́mọ náà ni. Ẹgbẹ́ gbogbo tí ń ṣe yáàyè ni, ṣùgbọ́n yáàyè rẹ̀ di yáàgọ̀ nígbà tí ó ṣètò Ọlọ́run tí ó ṣètò Ànábì sallallahu alayhi wa sallam. Nínú àkọọ́lẹ̀ mi Ànábì ní innahu lam yaqul yawman rabbi ighfir li khati'ati yawma ddin. Ó túmọ̀ sí gbogbo yáàyè tí ò bá ti ṣe kòǹgẹ́ Islam, gbogbo yáàyè tí ò bá ti ṣe kòǹgẹ́ súnnà, yáàyè yẹn ò ní jẹ́ yáàyè dé ibi ògo, débi oríire. Ló fi jẹ́ pé Ànábì sallallahu alayhi wa sallam, Ànábì ní kèfèrí bá ṣe nǹkan kan nílé ayé tó dáa, Ọlọ́run bó fi fún ní dáadáa àti ilé ayé náà, tó gbé lálùkìyámà kò ní ẹ̀san kankan. Ibi tí mo ti lọ ni pé gbogbo yáàyè tí bá ń bẹ lára ẹ̀dá tó bá ma Ànábì, tó bá ma súnnà, yáàyè yẹn yóò wá dé paríparí yáàyè li utammima makarima al-akhlaq. Ló jẹ́ pé àwọn onímọ̀ wọ́n ṣàlàyé, wọ́n ní in tó hàn nínú ọ̀rọ̀ Ànábì pé òun wá kọ́ wa ní paríparí ìwà, paríparí yáàyè. Wọ́n ní tó hàn ń bẹ, ó ní pé al-azhar anna al-akhlaq kullaha kanat naqisatan, pé tá ń pè ní yáàyè téèyàn ò bá tí mú t'Ànábì fún yáàyè rẹ̀, owó lèèyàn ná ni pé lágbájá ẹ̀ ìmọ̀ náwó, làákàyè lèèyàn ní ni, ìmọ̀ lèèyàn ní ni, téèyàn ò bá tí máa ṣe súnnà, tí ò bá tí fìwàjú Ànábì sallallahu alayhi wa sallam, kanat naqisatan, àbùkù máa wà nínú yáàyè yẹn. Ló jẹ́ pé téèyàn bá náwó tí ò bá tí máa súnnà, ìnákùná wà ń bẹ. Téèyàn bá ní ìrẹ̀lẹ̀ tí ò bá tí mọ súnnà, in tí è ṣe rẹ̀lẹ̀ yóò wà ń bẹ tí wọ́n máa pè ní rẹ̀lẹ̀. Ṣùgbọ́n ìgbà tá bá mọ súnnà láàmà pé eléyìí kò sí nínú rẹ̀lẹ̀, kódà káyé máa pè ní ìrẹ̀lẹ̀. Fàpèjúwe, Ànábì wa sallallahu alayhi wa sallam, Ànábì kọ̀ fún wa pé ká tẹ̀ fúnra wa,
ábẹ̀lẹ̀ tà sí pé á dọ̀bálẹ̀ fúnra wa ṣùgbọ́n sì mọ̀ pé àwọn èèyàn máa ń pè nírẹ̀lẹ̀ ẹni tó bá pe ìtẹ̀ fúnra ẹni nírẹ̀lẹ̀ kò mọ súnà yìí tó bá ń fà níyàn pé òun rẹra òun lẹ̀ ṣe náà torí pé kò dé paríparí tá à ń pè ní yáàyè ìrẹ̀lẹ̀ ni bó sowó léèyàn náà bá ń ná wàláì téèyàn ò bá ti máa ná níbàámu súnà Ànábì Muhammad kò ní ná dé paríparí yáàyè lọ́dọ̀ Ọlọ́run eléyìí nǹkan tó ṣe pàtàkì òní ló fi jẹ́ pé ẹ̀kọ́ yáàyè Islam pàtàkì ẹ̀ púpọ̀ àfáàdé Ibn Qayyim rahimahullahu ta'ala ó ní ad-dinu kulluhu khuluq ó ní gbogbo ẹ̀sìn wa ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa èrò ìdánilẹ́kọ̀ọ́ yìí ń tàn sọ ni pé àwa túra wa láṣìírí lọ́nà o àwa tú wa láṣìírí kẹ́ ẹ máa sọ fún wa pé ebe ẹ sọ pé ẹ̀yin ń súnà ebe ẹ sọ pé lẹ́kọ̀ọ́ yìí ad-dinu kulluhu khuluq ẹ̀sìn wa pátá gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀ rẹ̀ dópin rẹ̀ gbogbo ẹ̀ pátá ó wá kọ́ wa ní yáàyè ni ìmánì wa ó wá kọ́ wa ní yáàyè pẹ̀lú Ọlọ́run pẹ̀lú Ànábì pẹ̀lú gbogbo ohun tó jẹ mọ́ arkanul iman bẹ́ẹ̀ náà ó wá kọ́ wa ní yáàyè pẹ̀lú àwùjọ wa ó wá kọ́ wa ní yáàyè pẹ̀lú ọmọdé pẹ̀lú àgbàlagbà Ibn al-Qayyim ó ní ad-dinu kulluhu khuluq ó ní ẹ̀sìn pátá gbogbo ẹ̀ yáàyè ni o ìwọ ọmọlúwàbí ni o faman faqaka fil khuluqi faqaka fid din gbogbo ẹni tó bá ti jẹ́ pé àgbà ló jẹ́ fún ọ iwájú lòun wò ó nínú ẹ̀kọ́ ọmọlúwàbí nínú wáyáyì ọlẹ́sìn jù ọ lọ tẹ́nìkan tó bá ní ọmọlúwàbí jù ọ lọ wọ́n ní lágbájá pé lágbájá yìí sì wá sọ̀rọ̀ sàkàsàkà báyìí ebó ń súnà jọlẹ̀ yín méjèèjì bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yóò dáa ẹ̀yin náà ẹ mọ̀ máa sọ̀rọ̀ sàkàsàkà ẹ mọ̀ máa bàgbàlagbà sọ̀rọ̀ bá àmọ́ ilẹ̀ Yorùbá la wa ebi súnà kan náà lẹ́yìn àti lágbájá jọ ń ṣe kí ló fà á tẹ́yìn náà máa gbàgbé kalẹ̀ bí ṣe ń gbàgbé kalẹ̀ wọn kẹ́ni bá ní gbogbo ní òkè mi ó súnà Ànábì ló kàn wá ó yá yìí ni lè ó tá mi mama karimal akhlaq Ànábì sallallahu alaihi wasallam ní gbogbo bí tí yá yìí parí sí kìlì wá kọyìn ó ní man faqaka fil khuluq faqaka fid din ẹni tó bá níwà jù ọ lọ ẹni tó bá lọ́mọlúàbí jù ọ lọ ẹni tó bá mọ̀ wàáwù jù ọ lọ wàláì ó lẹ́sìn jù ọ lọ nítorí pé ad-dinu kulluhu khuluq ẹ̀sìn ó wá kọ́ wa níyàyè níbi gbogbo ìgbésí ayé wa ni ló fi jẹ́ pé àwọn onísúnnà abala yìí abala tá a bùkátà ni o ẹlòmíì tó rò pé tó máa sọ pé súnnà èyí tó kankan náà ni pé ká sọ̀rọ̀ àkídà ká sọ̀rọ̀ manhaj bẹ́ẹ̀ ni tá a bá sọ̀rọ̀ àkídà tá a bá sọ̀rọ̀ manhaj tán tá a sọ̀rọ̀ pé ìgbógun ti bídà ìfisúnnà rinlẹ̀ ká má tako lórí gbogbo ẹ̀ pátá ẹni tó wá kọ́ wa náà ní yáyì lẹ́yìn gbogbo àwọn yáyì wọ̀nyí nínú àwọn àfáà wa àti gbogbo ayé mọ̀ pé àfáà wa ní Ibn Taymiyyah inú al-Aqidatul Wasitiyyah tá a máa ń kà yẹn lọ́nà parí ìgbà tó sọ̀rọ̀ àkídà tán ìgbọ́lọ́ngbọ́ ìgbànábì ìjọ gbẹ̀ndẹ̀ al-qiyama tó sọ gbogbo ẹ̀ pẹ̀lú àwọn tafasil tó yẹ kó fi ṣàlàyé ó wá ní tòun ti bẹ́ẹ̀ àwọn onísúnnà pẹ̀lú bẹ́ẹ̀ ó ní wọ́n tún máa ń pèpè lọ ila makarimil akhlaq ìwà yáyì ni o ẹlòmíì tó jálá kìídà dáadáa tó jẹ́ pé ìbáàdà rẹ̀ kò sí àdádálẹ̀ ń bẹ̀ tẹ́ bá ti ń sọ̀rọ̀ ọmọlúàbí arósìmọ̀ ní kí ló dé yasabuna kulla sayhatin alayhim tẹ́ bá ti sọ pé ẹ máa sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa mú sùúrù ẹ máa sọ ẹnu yín ẹ máa sọ̀rọ̀ báyìí mọ́ wọ́n làwọn ni wọ́n bá rí tí ẹ̀sìn wa kò kọ́ wa níyàyè ó ní tó ń ti bẹ́ẹ̀ àwọn alùsùnà wal jamaa wa yad'una ila makarimil akhlaq pẹ̀lú gbogbo àkídà àwọn wọ́n máa ń pèpè lọ síbi ìwà ọmọlúàbí wa mahasinil a'mal iṣẹ́ olóore ó ní wa ya'taqiduna ma'na qawlihi sallallahu alayhi wa sallam ó ní àwọn alùsùnà àkídà àwọn ó dó sórí ọ̀rọ̀ ànábì tó sọ wípé akmalul mu'minina imanan ahsanuhum khuluqa ànábì ni ẹtí máa ń rẹ̀ pé jù náà mùmìnì ilẹ̀ tó níwà lúàbí ó ní tó ń ti bẹ́ẹ̀ àwọn alùsùnà wọ́n máa ń wá gbẹ wá ló ń gbẹ ìlà àǹtẹ́sílà man qata'aka ẹni tó bá lòun ò ní bọ́ ọ ṣe má
tó bá yẹ pé lórí àlámọ̀rí ayé ni nínú wàhálù súnnà ni pé àǹtẹ́sílà máa ń kọ̀tọ́ àkà ẹni tí ò fẹ́ bọ́ ṣe mọ́ kí wọ́n máa dàpọ̀ wà tó tí man haramak bákan náà ẹni tí ò fún ọ tí wọ́n bá ní ìwọ fún bákan náà wà ta'fu wa amman zalamak ẹni tó bá ṣàbòsí rẹ̀ súnnà nìyẹn o súnnà kọ́ ni pé ó di láíláí pọn gbá gbogbo tó bá wà láàrin onísúnnà méjì èèyàn máa ń yanjú ẹ̀ ní in tá fi yanjú rẹ̀ ó náà ni al-afu Olúwa sọ fún ànábì khudhil afu Olúwa ní wa ànábì sallallahu alaihi wasallam máa mójú kó al-afu wa taghaful ká má sọ pé ó di láíláí pọn gbámá wọ́n nínú wo ní súnnà òun ni kí ni al-afu amman zalamak ẹni tó bá ṣàbòsí wa ìbọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ti tú láṣìírí náà ká ṣàmójúkú fún wọn ni wa ya'muruna bi birril walidayn máàlù ṣáàhì wa ya'muruna bi birril walidayn àálù súnnà ẹ̀yin bàbá wa ọmọ yìí tí bá ń ṣe súnnà tí ò bá ti dá súnnà tí ò wọ́lá ni o àwọn àálù súnnà máa ń pàṣẹ birril walidayn ká ṣe dáadáa sáwọn òbí téèyàn bá jẹ́ onísúnnà tí bàbá bá bí ọmọ mẹ́fà tó ní súnnà kan bá wà ń bẹ̀ tó ní súnnà yẹn gbọdọ̀ yàtọ̀ sí dáadáa lọ́dọ̀ bàbá tí ò bá ti rí bẹ́ẹ̀ tó ò bá ti rí ṣe ò rí súnnà ṣe dáadáa wasilatil arham àdá ìbí pọ̀ bákan náà wà husnil jiwar àwọn tá a bá jọ ń gbé wọ́n mọ̀ wá lóníwà dáadáa gbogbo súnnà tó bá ń ṣe ládùúgbò tó ń lọ táwọn èèyàn fọ́ tọ́ra wọn pé àwọn nu lórí aburú lọ rìvíw rẹ o nǹkan kan ti rán pẹ̀lú ẹ o because jẹ́ kí n sọ nǹkan kan fún ọ láyé ànábì sallallahu alaihi wa alihi wa sallam wọn ò ní problem pẹ̀lú ànábì ipa àwọn ànábì o mẹ́jẹ pé ẹ̀sìn rẹ ó jájòjì lára wọn òdodo ló sì gbé dání má tún jẹ́ kí wà abú náà má tún jẹ́ kó lé wọn sá o ó ṣe pàtàkì o ibi tí mo ti lọ ni pé ahlus sunnah gbogbo tí ó jẹ́ dáadáa níwọ̀n ọmọlúwàbí aráàlù súnnà ló yẹ ká ti rí innama bu'ithtu li utammima makarimal akhlaq ló jẹ́ pé ó wù mí púpọ̀ bó jẹ́ pé lẹ́kṣọ̀ yìí kìí ṣe àárín ara wa nìkan láti ń ṣe à ń ṣe lójú àwọn bàbá àtàwọn màmá wa tí wọ́n fi lè máa wo kíni tí wọ́n fi lè máa máàkì wa pé ebi ń sọ pé ìyá àlù súnnà ebi ń níbẹ̀ tí máa ń ṣe ní dáadáa so that yóò lè máa jẹ́ nàṣíhà fún wa ní gbogbo ìgbà tàbá ti fẹ́ máa kọsẹ̀ birrul walidayn ká ṣe dáadáa sáwọn òbí wa nínú tí Ọlọ́run ọba pa wá láṣẹ tánàbí wa sallallahu alaihi wasallam tó pa wá ní àṣẹ rẹ̀ ni so kéèyàn sì ṣe bẹ́ẹ̀ ẹni ọ̀nà téèyàn ó tọ̀ téèyàn ó fi sórí rẹ̀ kíákíá nítorí pé kọ́ mọ́ dáa lọ́wọ́ òbí ẹ̀ ìmọ̀ ń jẹ́ kí ìrìn àjò ọmọ ìmọ̀ ń jẹ́ kó yá nínú oríire tọmọ bá ti dá lọ́wọ́ òbí ní ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ àní máa gbọ́ fúngbà àkọ́kọ́ tí wọ́n ní ládájá ó ṣoríire ó làlóyọ látara dáadáa tí máa ń ṣe sí àwọn òbí ẹ̀ eléyìí pọ̀ nínú tó ti lọ ní ṣáájú ó pọ̀ nínú nǹkan tí a tún rí nígbà tá a délé ayé yóò sì máa pọ̀ lọ bẹ́ẹ̀ tí ó jẹ́ pé tọ́mọ bá ti dá lọ́wọ́ òbí ẹ̀ kódà kó bí ẹ jẹ́ kèfèrí tọ́mọ bá dá tó ṣètò Ọlọ́run lára òbí ẹ̀ tó fi ẹ̀kọ́ tó fi bá wọn lò ọ̀rọ̀ rẹ̀ ó sì máa gbọ́ lọ́gán yóò sì máa ṣoríire bákan náà nígbà míì èèyàn á máa fura mọ̀ pé n tó jẹ́ kọ́ lámọ̀rí lágbájá máa dàrú àbí kó mọ́tò kíá òun náà ni pé kò sọmọ fóbi ẹ̀ kò dá lọ́wọ́ òbí ẹ̀ nítorí pé Ànábì wa sallallahu alaihi wa alihi wa sallama Ànábì ni ridha rabb fi ridha al-walidayn Ànábì ni ẹni tóbi bá ń yọ́nú sí Ọlọ́run bó sì máa yọ́nú sí rẹ̀ níbẹ̀ bákan náà wa sakhatu rabbi fi sakhati al-walidayn Ànábì ni ẹni tóbi ẹ̀ bá ń bínú sí ìbínú Ọlọ́run sì máa wà lórí rẹ̀ níbẹ̀ ó tún mọ̀ pé tọ́rọ̀ ẹ̀ dáadáa nígbà yìí ẹni tó bùkátà ò ní pé kó wọnú lórí báwo ló ṣe ń ṣe sóbi ẹ̀ ẹni tó bá dáa sóbi Allah subhanahu wa ta'ala máa lò ń sábàbí oríire fún nílé ayé
kódà kó jẹ́ kèfèrí kó tó di pé yóò gbẹ ẹ̀san rẹ̀ lọ́jọ́ ìgbìndà al-qiyama. Birrul walidayn, ìdásí òbí ẹni máa ń sọ ní ibi olóríire nílé ayé àti lálùkìyàmà. Ọlọ́run subhanahu wa ta'ala ń sọ fún wa nígbà tá a ti mọ̀ pé in tó ń jẹ́sìn òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Ànábì. Ọlọ́run sọ fún wa inú Suratul Isra, Olúwa ní wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana. Olúwa ní wa qada rabbuka, Ọlọ́run ọba rẹ̀ ó pàṣẹ àṣẹ ti túláàsì alla ta'budu illa iyyah, àṣẹ Ọlọ́run ọ̀ràn èèyàn ni pé ẹ gbọ́dọ̀ sí nǹkan kan àfọlọ́run ọba subhanahu wa ta'ala, ẹ gbọ́dọ̀ pa nǹkan kan míì pọ̀ májọ́sìn Ọlọ́run, ẹ gbọ́dọ̀ sí nǹkan míì lẹ́yìn Ọlọ́run. Àṣẹ àkọ́kọ́ nìyẹn. Wa bil walidayni ihsana, bákan náà àwọn òbí yín méjèèjì ihsana, Olúwa pàṣẹ kẹ́ máa ṣe dáadáa sí wọn. So àṣẹ Ọlọ́run ọba ó ní ká ṣe dáadáa sóbí wa. Àfọwọ́ Al-Imam Sa'idi alayhi rahmatullah, wọ́n ní gbóná Ọlọ́run ọba tuntun pé wa bil walidayni ihsana, pé àwọn òbí méjèèjì apàṣẹ kẹ́ ẹ ṣe dáadáa sí wọn. Wọ́n ní túmọ̀ ní pé ahsinu ilayhima, ẹ ṣe dáadáa sáwọn òbí yín bi jami'i wujuhil ihsan al-qawli wal-fi'li, ní gbogbo ọ̀nà tí dáadáa pín sí. Al-qawli, dáadáa ti ọ̀rọ̀ ẹnu, ká bá wọn sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé, ká bá wọn sọ̀rọ̀ ní ọ̀nà tínú wọn ó gbádùn. Wal-fi'li, bákan náà ìwà ayáyì tá padà máa ṣàlàyé, ká fi ìṣe àti ìsọ ká fi dùn wọ́n nú, ká fi ṣe dáadáa sí wọn. Wọ́n ní kí ló fà á? Li annahuma sábàbù wujudil abdi, pé tí ò bá sí òbí wa àlèdélé ayé o. Àwọn Ọlọ́run ọba lò gẹ́gẹ́ bí ọlọ́kọ̀ wa wá sílé ayé. Nínú àwọn tó yẹ ká ṣe dáadáa sí lọ́pọ̀ jùlọ, àwọn òbí wa ní lẹ́yìn tá a bá ti mọ Ọlọ́run tán, òbí là máa ṣe dáadáa sí jùlọ. Wa bil walidayni ihsana, àyà àkọ́kọ́ nìyẹn. Àyà ẹlẹ́ẹ̀kejì nínú Al-Qur'anul Karim, nínú Suratul Ankabut, àyà ẹlẹ́ẹ̀kẹjọ, Ọlọ́ba ní wa wassayna al-insana biwalidayhi husna. Olúwa ní wa wassayna al-insana, Olúwa ní bákan náà a pa ọmọnìyàn láṣẹ biwalidayhi husna, pé òbí rẹ̀ méjèèjì in tó dáa jù nínú dáadáa ni kó máa ṣe sí wọn. Tí dáadáa tó bá pé 10, èyí tó ga jù tó wà lókè lẹ́lẹ́kẹwàá agbọ́dọ̀ pé dáadáa débẹ̀. Ọlọ́run bá subhanahu wa ta'ala inú àyà yìí náà ó pa wá láṣẹ dáadáa husna. Tẹ́ bá wo àyà àtàkọ́kọ́, Ọlọ́run bá subhanahu wa ta'ala sọ fún wa pé àwọn òbí wa méjèèjì ká ṣe dáadáa sí wọn. Ihsanu ló wá ń bẹ̀yẹn, eléyìí ó wá ní husna, ó wá ní ẹgbẹ́ gbólóhùn méjèèjì ó yàtọ̀ síra wọn. Ààyè tí méjèèjì ti wá náà ó yàtọ̀ síra wọn. Tóbi kìí ṣe ìdánilẹ́kọ̀ọ́ àwọn ọlọ́lọ́mọ kí ó, àwọn bàmá wa, àwọn bàbá wa, wọ́n wà ń kalẹ̀. Kò sì ní dáká máa ṣe public lecture kó wá dàbí ẹn pa ń fèdè fọ̀. Ṣùgbọ́n ààyè méjèèjì yẹn, ààyè tàkọ́kọ́ ẹ̀rí pé Ọlọ́run bá mú wá lẹ́yìn tawhid, alla ta'budu illa iyyah, pé lẹ́yìn Ọlọ́run òbí wa ló kàn tá a gbọ́dọ̀ ṣe dáadáa sí, tá a gbọ́dọ̀ dáa sí ju ẹlòmíì lọ lórílẹ̀ ayé. Ayé eléyìí ó ń sọ fún wa nípa pé lẹ́yìn Ọlọ́run òbí ló kàn. Ọlọ́run lo ihsana níbẹ̀. Níbi tọ́nà bá ti lo husna, àkíyèsí kan wà ń bẹ̀ tá a bá yọ ọ̀rọ̀ in tó ní ṣe pẹ̀lú lọ́gà, tá a bá yọ èdè Lárúbáwá tí ò wúlò fún ìjókòó yìí lọ́pọ̀lọpọ̀, tá a bá yọ kúrò ńbẹ̀. Kí ni tó wà ń bi ẹlẹ́ẹ̀kejì? Àyà in tó tẹ̀lé àyà á fi mọ in tó wà ń bi ẹlẹ́ẹ̀kejì. Ṣùgbọ́n àwa tá a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn á fura pé ẹ rí i pé ahsana yóò sinú ihsana ó ní mutaaddi nìyẹn. Ṣùgbọ́n Usman ń bí lázimu ni, ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì. Òbí rẹ̀ ó ti ṣe dáadáa sí ọ, ìwọ náà ṣe dáadáa sí.
gẹ́bọ́lọ́ náà ṣe dáadáa sí ọ. Ẹlẹ́ẹ̀kejì yìí ni pé tọ́ ìwọ náà ti ń ṣe dáadáa sóbì rẹ ṣùgbọ́n òbí wa bá ọ̀nà míì yọ sí ọ. Òbí ń pọ́ láṣẹ nǹkan tó takòtò Ọlọ́run. Ṣé mọ̀ pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó ní ihsana ẹ ṣe dáadáa sí wọn nítorí pé dáadáa ti ṣáájú lọ́dọ̀ tiwọn náà sí yín. Ayé ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run á ní òun tó ń jẹ́ ẹni tó Ọlọ́run bá ti ara rẹ̀ jalla wa ala ó tì í síwájú pé òun ni ká ṣe dáadáa sí lẹ́yìn wá àgbà náà ká ṣe dáadáa sáwọn òbí wa. Nínú ayé ẹlẹ́ẹ̀kejì yìí Ọlọ́run bá sọ pé àwọn òbí wa náà á ṣe dáadáa sí wọn. Wa in jahadaka li tushrika bi ma laysa laka bi ilm. Kódà tán bá pa ọ́ láṣẹ pé kó pa nǹkan pọ̀ mọ́ Ọlọ́run Ọba èyí tí ò sínú máa tiẹ̀ pé eléyìí ò sínú tọ́lọ́run Ọba ní ká fi sìn ọ́n, eléyìí ò sínú tọ́lọ́run Ọba tó pa wá láṣẹ. Olúwa ní pé nípa ẹ̀tọ́ Ọlọ́run wọn ti kọjá ààlà ṣùgbọ́n tó ń tibẹ̀ Olúwa ní òsínà ó fi hàn pé yóò kù bàkíyà minal hasanati lazima dáadáa tí ò ṣe máa ṣe náà tóótọ́ ní tí wọ́n gbé wá ò ní gbà ṣùgbọ́n ó kù dáadáa tó ọ̀gbọ́dọ̀ mọ́ ṣe wọn torí ìpìlẹ̀ fíìlì òun lázìmù ni. Ó tún wọ́n gbé dáadáa kan ń bẹ pé òòrọ̀ gbọ́dá sí pé wọ́n jẹ́ lẹ́bọ àbí wọ́n jẹ́ aládàádálẹ̀ nínú ẹ̀sìn dáadáa yẹn ò gbọ́dọ̀ ṣe é sí wọn. Ló fi dé pé lẹ́yìn Ànábì wa sallallahu alayhi wa sallama arínú àwọn sàábì Ànábì wa Muhammad tí bàbá wọn arínú àwọn ìyá tí àwọn ìyá wọn tí wọ́n jẹ́ kèfèrí. Ànábì pa wọ́n láṣẹ pé ẹ ṣe dáadáa sí àwọn òbí tí wọ́n jẹ́ kèfèrí nítorí pé ibi ìṣe dáadáa sí wọn ibẹ̀ náà ni ẹ fi dáadáa àti yáyí ẹ̀sìn ilé ẹ fi hàn wọ́n táwọn náà fi mọ̀ pé ẹ̀sìn yìí ẹ̀sìn tó dáa ni. Inú àdìsí Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallama Abdullahi ibn Mas'ud radiyallahu anhu ó ní sa'altu an-nabiyya sallallahu alayhi wa sallama ayyul amali ahabbu ila Allah. Ibn Mas'ud ó ló ń béèrè lọ́wọ́ Ànábì pé nínú gbogbo iṣẹ́ olóore èwo lọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí jù. Qal Ànábì ní as-salatu ala waqtiha ìmọ̀ kírun sí àsìkò èyí tó dáa jù nínú àwọn àsìkò tá a máa ń kírun. Àsìkò ló dáa jù ó náà ní àsìkò tí ìrun wọlé, àsìkò tí ìrun wọlé sẹ́rí nínú tá a fi ń jó súnà ìrun àsìkò kákírun lásìkò ó wà ń bẹ̀ o. Mo máa ń sọ̀rọ̀ kan ṣẹ́rí ẹ má jẹ́ kí ó mọ̀ wá lá ó dàbí ẹni tó gbogbo àtàbá ti ń ṣe program àbábá ti ń ṣe nìka ní lásàmọ́ akírun zoor tá a jẹ́ pé a ti mọ̀ pé inshallah láàrin aago kan àbọ̀ nígbà míì á ti kí. Ẹ má jẹ́ kó máa di gbogbo ìgbà torí pé tó bá ti di standard ẹ má sọ di standard. Ló fi jẹ́ pé onísúnà a máa ń lákèésí ni ẹ̀já máa lákèésí agbọ́dọ̀ máa ní tahafuz kì í ṣe pé nǹkan tó jẹ́ pé ó yẹ kó máa wálé láyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó yẹ kó máa ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan á wá sọ di gbogbo ọ̀dà tá a bá ti ń sọ di bẹ́ẹ̀ ẹ̀sìn ó máa fúyẹ́ lọ́kàn àwọn èèyàn. Gbogbo ìgbà náà kọ́ lámú sọ yẹn pé ẹ jókòó á parí last week ẹ jókòó á parí this week náà ẹ jókòó á parí ṣé wọ́n fi ṣe wá ní. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ká sọ pé ẹja lọ kí wọn. So ìjọta bá fẹ́ ṣe pé a lè dìlé ẹ̀ díẹ̀ yóò yí àwọn èèyàn láti pé gbogbo ìgbà tá a bá ti wà lecture àbí tá a bá ti wà nìkan àṣàgbọ̀dọ̀ dìlé irun. Eléyìí kèsì sí àwọn ẹni rẹ̀ àná. Ànábì wa sallallahu alayhi wa sallam yakunu fi minati alihi. Ànábì máa ń ṣe nǹkan wẹ́wẹ́wẹ́ fáwọn ará ilé nínú ilé. Ìyàwó Àìṣà ní tán bá ti pèrún báyìí Ànábì lọ nìyẹn sallallahu alayhi wa sallam. Nínú tó fi yẹ kán mọ́ súnà nìyẹn pé onísúnà àsìkò oorun ẹ̀lẹ́ bá wọn níbi nǹkan ní ìjùun lọ. Bó wá ní tó bá jẹ́ pé àáfàá gan ní tí wọ́n ń ṣe sábàbí tí wọ́n fi ń dáhùn dó ṣé lè ṣe mùsíbà. Lẹ́gbẹ́ gbogbo ìgbà ìmáàmù tiẹ̀ gbogbo ìgbà ni wọ́n mọ̀ rántí pé ṣẹ́ẹ̀fù tí ì dé kí ló ń ṣe gan láì ṣe súfí. Súfí ni mo ń dìlé irun àbí kó mọ̀ kí nígbà míì gan. So èyí tí mo gbà lérò ò ní pé irun kọ̀ọ̀kan ó ti ní àsìkò tánàbí wa Muhammad ní pé ká kí ẹgbẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká máa kí sásìkò yẹn. Ànábì ní ilé ìníṣẹ́ olóore tó dáa jù
Ibn Mas'ud sọ pé thumma ay ìwọ òjíṣẹ́ Ọlọ́run èwo ló tún tẹ̀lé Ànábì ní birrul walidayn. Ànábì lẹ́yìn pa arọ́ lọ́run sìn ní tó kù ní pé ká dá sóbi ẹni, ká dá sí òbí ẹni. Hadithi òun náà ń jẹ́rìí pé dídá sóbi ẹni ìníṣẹ́ olóore tó tẹ̀lé ìnígbàgbọ́ òdodo nínú Ọlọ́run àti májọ́sìn fọ́lọ́run Ọba. Àwọn àfọ́ onímọ̀ ní tí wọ́n ń pè ní albir, tí wọ́n ń pè ní dáadáa, ó ní àtàwásọ̀rọ̀ fi fi'lil khayr, ó ní kéèyàn máa gba gbogbo ọ̀nà dá sóbi ẹ̀, gbogbo ọ̀nà kéèyàn máa dá sí wọn, nínú ìwà kò dá, nínú ọ̀rọ̀ kò dá sí wọn, nínú ìnáwó sí ká dá sí wọn, nínú àmójútó ká dá sí wọn. Eléyìí ni wọ́n ń pè ní albir, àtàwásọ̀rọ̀ fi madha fi fi'lil khayr, kó jẹ́ pé gbogbo ẹ̀ka tí dáadáa pín sí, kó jẹ́ pé gbogbo ẹ̀ náà láàfin máa ṣe fóbi, á sọ̀rọ̀ rẹ̀ lẹ̀, á sọ pẹ̀lú wọn, á hùwà rẹ̀ lẹ̀, á hù pẹ̀lú wọn, á tẹ̀lé àṣẹ wọn, ní tí Islam pa wá láṣẹ nìyẹn. Lọ́dọ̀ al-Imam al-Bukhari, wọ́n ní arákùnrin lárúbáwá oko kan ó wá bá Ànábì wa sallallahu alayhi wa sallam, ó ní ya Rasulallah, ó ní òjíṣẹ́ Ọlọ́run Ọba, mal kaba'ir, àwọn ẹ̀ṣẹ̀ wo lẹ̀ṣẹ̀ ńláńlá tó yẹ pé ẹni tó bá ṣe irú ẹni bẹ́ẹ̀ ti dáràn àfi kó túbá lọ sọ́dọ̀ Ọlọ́run kó jáwọ́ ńbẹ̀. Qal, Ànábì ní al-ishraku billah, èyí tó tóbi jù nínú ẹ̀ṣẹ̀ tó yẹ pé ẹni tó bá da ó ti ṣàgbákò àfi kó túbá, ó ní al-ishraku billah, kéèyàn máa pa orogún pọ̀ mọ́ Ọlọ́run. Qal, wọ́n ní arákùnrin yìí tún béèrè pé thumma madha, lẹ́yìn rẹ̀ wo ló tó tẹ̀lé nínú ẹ̀ṣẹ̀ tó tóbi? Ànábì ní uququl walidayn, uququl walidayn, ìmọ̀ ṣẹ̀yà ṣẹ̀ bàbá, àìṣe àpọ́nlé ìyá àti bàbá àbí àìgbọ́rọ̀ sí wọn lẹ́nu. Ẹni tí kìí bá gbọ́rọ̀ sí bàbá àti ìyá lẹ́nu, ẹni tí kìí bá ṣe dáadáa sóbí rẹ̀, ẹ̀ṣẹ̀ tó tóbi òun ló ń dá. Ànábì wa sallallahu alayhi wa sallam, Ànábì ní kò sínú ẹ̀ṣẹ̀ téèyàn máa ń dá tó jẹ́ pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ìmọ̀ ń jẹ́ kéèyàn rí ìbálẹ́jọ́ bí rẹ̀ nílé ayé ma yadakhiru lahu min al-uqubati yawm al-qiyamah, pẹ̀lú tọ́nà ọbọ̀ tó ń sẹ́kù fẹ́ nìyẹn nínú yàrá al-qiyamah tí ó wà jẹ lájẹ pé àjẹtẹ́rùn tó kéèyàn máa gé okùn òbí. Tán bá ní ìbí àkọ́kọ́ ibi tó ti wá òun náà lọ́dọ̀ bàbá àtìyá. Ó túmọ̀ sí pé ẹni tó bá fẹ́ rí yọ Ọlọ́run, téèyàn bá ń fẹ́ bínú Ọlọ́run Ọba, bàbá àti màmá èèyàn ní kéèyàn máa ṣẹ̀. Téèyàn bá ti ń ṣe bàbá àti màmá rẹ̀, ó nídìí àdánwò míì mọ́, èèyàn ti ní àdánwò tó tó fún èèyàn lé ayé. Uququl walidayn, kéèyàn jẹ́ olùṣẹ̀yà ṣẹ̀ bàbá. Ẹni tó bá ti ń ṣẹ̀yà ṣẹ̀ bàbá kò ní ìdí kẹ́ni kankan sàṣìmọ́, àdánwò rẹ̀ ara rẹ̀ náà ni ó ti máa wá. Kódà kó jẹ́ pé bàbá àti màmá tá ń ṣe káwọn ti ẹ̀rù sí pé àwọn ń bínú, nítorí pé ọwọ́ pé ni ẹ ń dẹ́ òfin Ọlọ́run kọjá, ó ti bínú látọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Eléyìí ó ṣàlàyé fún wa pé ẹ̀sìn wa Qur'anan wa sunnatan, ní Qur'an ní sunna Ànábì wa Muhammad ní ó pa wá láṣẹ, ó túláàsì wa pé àwọn òbí wa ká ṣe dáadáa sí wọn, nítorí pé ìṣe dáadáa sóbi ẹni ó ní ojú ọ̀nà àwọn ẹni Ọlọ́run. Tán bá fẹ́ mọ̀ pé lágbájá yìí èèyàn dáadáa ni, ẹni tí ń ṣe tọ́lọ́run tí ń ṣe tànábì ni, inú tá a fi mọ̀ bó bá ṣe rí lọ́dọ̀ àwọn òbí ẹni o. Tí wọ́n bá jẹ́ àfáà gbogbo ìlú, tí wọ́n bá ṣe jámù gbogbo ìmọ̀lé ayé tó bá rọrùn bẹ́ẹ̀, tí ò bá dá lọ́wọ́ òbí ẹ̀ kì í so lórí rẹ̀, tí ò bá dá ní owó òbí rẹ̀ kì í so lórí rẹ̀, tí wọ́n bá jẹ́ ààrẹ orílẹ̀ tí ò bá dá lọ́wọ́ òbí ẹ̀ kì í so lórí rẹ̀. Èyí tá a fi máa ń mọ̀ pé ọmọ yìí olóríire ni, lẹ́yìn pé ń sin lọ́hùn, ó lákìídà tó lálàáfíà. Èyí tó kù ibi tá a wá sí ara òbí láti kọ́kọ́ bẹ̀rẹ̀. Ọlọ́run bá ń sọ fún wa nípa àwọn ànábì rẹ̀ méjì kan nínú sura kan náà, nínú suratu Maryam. Nínú àyà 14, Ọlọ́run bá ń sọ fún wa nípa Yahya. Ìgbà tí ó ròyìn rẹ̀ ó ní wa barran bi walidayhi
wa barran biwalidayhi. Olúwa ní Yahya ó jọmọ tó dáa lọ́wọ́ òbí rẹ̀ méjèèjì, ó dáa sí òbí rẹ̀ méjèèjì, ó dáa lọ́wọ́ òbí rẹ̀ méjèèjì. Walam yakun jabbaran asiyya, kìí ṣe ọmọ gbẹ̀mígbẹ̀mí. Torí pé àwọn àfọ́ onímọ̀ kan wọ́n tún jabbar, wọ́n tún sí apani. Torí pé ọmọ tí ò bá ṣe dáadáa sóbí ẹ̀, apani nírú ọmọ bẹ́ẹ̀. Ẹgbẹ́ Yorùbá náà ń sọ pé ọmọ ìmọ̀ gbẹ̀mí ni. Walam yakun jabbara. Olúwa ní Yahya kìí sọ ọmọ gbẹ̀mígbẹ̀mí o, asiyya kìí sọ olùyapọ̀ Ọlọ́run Ọba. Adégbòjò ọmọ tí bá ń gbé òbí ẹ̀ lẹ́nu, Ọlọ́run bá ròyìn wọn pẹ̀lú ròyìn méjì nínú àyà yìí. Ròyìn àkọ́kọ́ òun náà ni pé jabbar. Olúwa ní ọmọ bẹ́ẹ̀, ọmọ kíni, ọmọ gbẹ̀mígbẹ̀mí ni. Ìtumọ̀ míì wà táwọn àbá tu bọ̀yé tó wù mí kí n tú jù ó ní gbẹ̀mígbẹ̀mí, ọmọ apani ni. Kìí sọ ọmọ tí pò bí ẹ̀, kò ní pa òbí ẹ̀, kò ní pa ní pípa àti pípa àbí kó pa sára. Ọmọ míì ti pa òbí sára. Wàláhì ìrònú ọmọ míì ìlòbí fi di èrò hospital. Jabbar asiyya kìí ṣe olùyapọ̀ Ọlọ́run Ọba. Eléyìí bàbá àti màmá ìní Yahya alayhi salam ló dá sí. Ìgbà tọ́lọ̀ bá débi ọ̀rọ̀ tó débi ọ̀rọ̀ Isa kí ló sọ? Ó ní wa barran bi walidati. Ọlọ́run bá tún ṣe mí, ó pa mí láṣẹ, ó dẹ̀ ṣe mí lọ́mọ tó dá sí màmá mi. Walam yaj'alni jabbaran shaqiyya. Walam yaj'alni jabbaran shaqiyya. Ọlọ́run bá ò dẹ̀ ṣe mí ní ọmọ panipani fóbí mi. Bákan náà shaqiyya kò sí mi lórí burúkú. Tá a bá pa àyà méjèèjì pọ̀, ọmọ tí bá ń gbé òbí lẹ́nu, ọmọ tí bá ń ṣe òbí ẹ̀, kódà kó sàáfà, kódà kó sàárè orílẹ̀-èdè. Al-Qur'ani fi ròyìn mẹ́ta ròyìn rẹ̀ nínú ìròyìn tó fi ròyìn Isa àti Yahya. Ìròyìn alákọ̀ọ́kọ́ oníbi huwa jabbar, ọmọ gbẹ̀mígbẹ̀mí ni. Ẹlẹ́ẹ̀kejì huwa shaqi, ọmọ olórí burúkú ni. Ló jẹ́ kí n sọ pé èèyàn bá ti dá lóòbí ẹ̀ kó mọ̀ wulẹ̀ wá orí ibú kí mọ́ orí ibú ti wà pẹ̀lú ẹ̀, ọlọ́mọṣẹ́ wa lórí ibú. Bákan náà asiyya, olùyapọ̀ Ọlọ́run, olùyàgbọ́ Ọlọ́run Ọba òun ni. Ló jẹ́ pé nínú àwọn tí wọ́n ti lọ nínú àwọn aṣáájú, àfọ́ àgbà Ibn Kathir wọ́n mọ́rọ̀ yìí wá pé kan ní wọ́n sọ pé la tajidu ahadan aqan liwalidayhi illa wajadtahu jabbaran shaqiyya. Ẹ ní rí ẹnìkankan tí ò dá lọ́wọ́ òbí ẹ̀ tó jẹ́ olùṣẹ̀yáṣẹ́ bàbá, olùbáyà àti bàbá nú jẹ́, àfi kẹ́ẹ̀rí ní ọmọ apani shaqiyya, àfi kó sórí gbogbo ẹ̀yìn ayé ẹ̀. Wàláhì tó bá ní gbogbo ẹlòmíì máa ń rò pé oríire ní ìdánpè lóríire oníkéèyàn ní owó, oríire oníkéèyàn nímọ̀. Bẹ́ẹ̀ ni, nínú oríire ní kéèyàn nímọ̀, nínú oríire ní kéèyàn lówó. Ṣùgbọ́n tí èèyàn bá nímọ̀ tí ò dá lọ́wọ́ òbí ẹ̀, fọwọ́ shaqiyyu, olórí ibú ọmọ ni. Kódà kí gbogbo ayé máa jókòó síwájú ẹ̀ báyìí. Ọlọ́mọ ṣe tiwa bẹ́ẹ̀. Tí a mọ̀ kó ṣeé ṣe kéèyàn já afá ń lò, téèyàn bá já afá ń lò tí màmá rẹ̀ ń sọ pé lágbájá, aṣáàdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Tí màmá wa sẹnu pọ̀ pé ó ti dáadáa, Ọlọ́run ṣàánú. Gbogbo ọmọ tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀ tó fi sọ pé Ọlọ́run ṣàánú, fọwọ́ shaqiyyun. Kódà kó jẹ́ pé gbogbo ayé ń wárí fún akramakallah, àbí gbogbo ayé ń sọ pé your excellency, ṣùgbọ́n nínú ilé lọ́dọ̀ òbí kò dáa. Àìmọye ọmọ tí wọ́n ti ní láárí nídàálẹ̀, àwọn èèyàn wà á wálé wọn a sọ fún àwọn òbí wọn. Ẹlòmíì tẹ ẹ bá rí ayé tóun àti ìyàwó àtàwọn ọmọ ń jẹ nídàálẹ̀, tẹ ẹ bá débi táwọn òbí ń gbé, èyí ó sì máa sunkún sínú fúnra ẹni bẹ́ẹ̀. Wallahi anta shaqi, anta shaqi. Ìwọ lọ sẹ́kọ̀ọ́, ó lọ sí Àbújá, ká má sọ pé pa Àbújá nìkan, ó lọ Ìbàdàn, ó lọ Ìlọrin, màmá sì wà ní abúlé. Ya subhanallah, ẹlòmíín lo mọ́tò bíi 4
ìyàwó ń lò ọmọ ń gùn màmá sì wà nínú ilé ahéré ìwọ sì ń jayé ó wà lọ wálé ọdún léyà anta shaqi binasi al-Qur'an irú ọmọ yẹn ṣe lóríire anabi sallallahu alayhi wa sallam anabi ni anta wa maluka li abik bàbá rẹ àti gbogbo tó ní lónìí àti wà àti gbogbo tó jẹ́ bàbá rẹ lónìí. Mo máa ń sábà ṣàlàyé ilé mo máa ń ṣàlàyé ilé fáwọn ọmọ mi alhamdulillah ọlọ́run bá ní gbogbo wọn lápapọ̀ ìkànnì wọn bẹ́ẹ̀ bí mo lọ look mo ní sọ ma pé nǹkan tí kò yé wá lídò tèmi ó yé mi o àbá mo mẹ́ẹ̀tọ́ mi mo sì kọ́ yín kí o àbá ọlọ́run jẹ níláárí o bọ́ ọba ra mọ́tò tẹ́mi náà bá ti ní ìdí mọ́tò mẹ́jẹ rán létí o èmi ó dá mọ́tò lọ́rẹ̀ o èmi ò ṣe bàbá ọmọ ọmọ ọgọkọ̀ mi márùn-ún dájú ó máa mọ́kadà abadan walillahi alhamdu wal minna à ń sílé wa amma bi ni'mati rabbika fahaddith. Àwọn náà dẹ̀ rí bí bàbá tí wọ́n bí mi bí wọ́n ṣe máa ń yọ̀ sí mi tó ń ti pé ẹni tó ní láàrí lọ́rọ̀ ń ṣe wọ́n. Ló jẹ́ pé kò sí nǹkan tábà ní kí ni nǹkan ẹkún mi tí mo ní ń sìn wà lọ́wọ́ pé mi rí bàbá àti màmá máa ń mo fi Ọlọ́run bá búra àsóríire ni kí bàbá gbéyàn láàrin ọ̀sẹ̀ kan ibi tá à ń gbé síra wa kò nídìí kéèyàn wọkọ̀ ìrìn ìṣẹ́jú márùn-ún ni màá fi kó nílé ibi tí mò ń gbé lọ́dọ̀ bàbá mi torí pé mo jẹ́ tó máa ń múra rìn kápá àwọn ọmọ náà fẹ́ rìn wọ́n lè ro bí 20 minutes ṣùgbọ́n èmi tèmi ìrìn Ibadur Rahman ni mo máa ń rìn èmi ń yára rìn tèmi báyìí láàrin ọ̀sẹ̀ kan bàbá máa ní wálẹ̀ mẹ́ta ẹ̀mẹ́rin tí bá wá tó bọ̀ wà nílẹ̀ ilham wọ́n mọ̀ páàyè bẹ́ẹ̀ yọ wọ́n tó àwọn ọ̀gbẹ́ sórí tó bá ti ń bọ̀ gan ike ẹran gan ní ìjẹ in tí ó bá wá nà nígbà tó bá dé ìmọ̀ sọ nígbà tí bá wá dé bàbá tó jẹ́ pé òun náà wọ́n ní láárí buhaya walillahi alhamd ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ àṣé wọ́n ń la ọ̀nà oríire fún yàn tí bá wá dé wọ́n wá lè pe ẹlẹ́ran wọn àgbàjá ike ẹran èyí tó pa láàárọ̀ yìí lónìí yóò wá sọ ní ọyá san owó ẹ wàá san àwọn ọmọ mi náà rí yẹn tó bá yẹ pé bàbá mi tó bá jẹ́ pé àwọn bá ṣèyún afá tèmi náà ti bá dàgbà ọlọ́run ọba ibi tó ń kálukú wa ibi tá a dáa dé ọlọ́run jó tó máa dá fún wa sí lọ ní o ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ afá èmi náà mo fẹ́ náwó sí dáadáa pé àwọn ọmọ mi ló ṣe fún mi ọlọ́run jẹ́ gbogbo àánú orí náwó sí ìdùnnú rẹ̀ yàtọ̀ sí ìdùnnú rẹ̀ yàtọ̀ ìdùnnú rẹ̀ ó yàtọ̀ ẹ máa wo àwọn òbí wa nígbà míì tẹ́ bá lọ kí wọn bàbá àmọ́ ọ̀rẹ́ wọn tó wá kí wọn wọ́n lè so orí mọ́tò àfáǹta ṣé mọ́tò kọ́ ni wọ́n fẹ́ sọ ìtọ́ fẹ́ sọ ni pé bá ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run òbí tó rí bá ń sí wa ṣé ibo ni mo ti lọ ibi tí mo ti lọ ò ní pé ọmọ tó bá dà tí ò bá dà sóbi ẹ̀ kí so lórí rí ọmọ kí so lórí rí ọmọ báwo lọmọ kò ṣe máa gbádùn ní ìdálẹ̀ báwo nìyàwó ìgbà wo nìyàwó wọlé tí ìyàwó fi wá máa yọ̀ sìn bí ìranú ṣúgà mọ̀mọ́ wàá máa palú ẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ ló pọ̀ láyé ó pọ̀ nú ẹlòmíì tó pẹ́ ẹ̀ láàfáà gan ló jẹ́ kí n sọ yí pé àwọn nǹkan míì wà téèyàn máa ń rí ṣùgbọ́n téèyàn kì í fẹ́ sọ nígbà míì ẹlòmíì ẹ̀ máa wò ó pé bọ́lá ìṣètò kò ṣe ayọ̀ lára ẹni ẹ lọ́wọ́ bó ṣe ṣe pẹ̀lú bí ẹ̀ ẹlòmíì ń bẹ oníláárí bí ẹrú onílé ó ṣe máa ń rí ọlọ́run ní òfin lọ́kàn balẹ̀ ṣẹ̀kíyù ni látọ̀dọ̀ ọlọ́run ọba nítorí pé bó ṣe dáa tó èyí níbo ló bí ẹ kú sí ìyá àti màmá mélòó ni ẹ jẹ nínú nǹkan tọ́lọ́run ọba fún ẹ ẹlòmíì ni yóò tún alọ ya subhanallah ẹlòmíì ó kàn gbọmọ ọ̀dọ̀ kan ó kàn máa sanwó rọ kan ìyá ò ní rí tọ́jú kí ni wọ́n ń ṣe wọ́n bí kan náà mashayikh wa rahimahumullahu ta'ala pété tó àmà
kìí sọ̀rọ̀ èèyàn ni pé kí ìyàwó ọmọ kó gba ìyá gẹ́gẹ́ bí ẹni tí ó máa tọ́jú bọ̀ tíyàwó mi ò bá lè tọ́jú yà ní ilé ńkọ́ yóò sì jẹ́ pé torí pé ìyàwó rẹ̀ ò lè kò agree pé òun máa tọ́jú màmá ni màmá fi lọ dọ́dọ̀ àbúrò rẹ̀ ṣé ìwọ ò fẹ́ ṣoríire ni ẹ má dé ọ̀rọ̀ tí ń ká mi lára yan ṣé ẹni ò fẹ́ ṣoríire ń tiẹ̀ ẹlòmíì màmá ẹlòmíì lọ gbé ọ̀dọ̀ àbúrò ẹ̀ ó sì láwọn ọmọ tán ní láárí kí ló bá yóò lọ gbọ́dọ̀ àbúrò ìyá wọ́n ní ìyàwó corporate ìyàwó òfowó nìyẹn àlìjẹ́nà ti tèmi ó corporate tí èsì pé mo ní kó wá sunú yàrá ẹ̀ afa ẹ kí a máa sọ̀rọ̀ gidi síbi tọ́rọ̀ lọ kí ló wà tó pé a máa sọ̀làjì mọ́sálà a máa fìlàjì lẹ̀ tẹ́lẹ̀ irú owó ìgbà ìnìgramù òfin lè gbénu nílé tèmi mo mọ̀ fẹ́ sọ di nǹkan mi ilé tèmi èmi ò mọ báyìí ẹsẹ̀ ń sọkọ ó pín ẹ̀ pé kíchìn rẹ mọ́mi ò débẹ̀ kíní kan wọn ò débẹ̀ wọn ò tún lè délé ẹbí wọn ò bá lè ṣe èmi ó ṣe bóbi tèmi ẹ̀mọ iye tó fi òbí rẹ̀ ta fàlà nítorí pé kò lè ṣojúṣe ọ̀pọ̀lọpọ̀ wa náà tá a bá wá ń ṣojúṣe ń kọ́ afẹ́ ìdébẹ̀ tá a bá ń ṣojúṣe Al-Imam Zahabi ìgbà tí mo ka ibẹ̀ yẹn nínú Kitabul Kabair lọ́dọ̀ Imam Zahabi ó ní ọlọ́ọ̀bá tó sọ yí pé wa qul rabbi irhamhuma kama rabbayani saghira pé ìwọ ọlọ́wọ̀n bàbá ń kẹ́ wọn bá ń ṣe sàánù mi máa ṣe kẹ́mi kéke ó ní ẹ máa wo àwọn ọmọ òun ní Imam Zahabi láì ṣe pé ọmọ Yorùbá ni ó ní ẹ máa wo àwọn ọmọ òbí ń tọ́jú ọmọ pẹ̀lú àníyàn pé ọmọ ó lè yè tóbi bá ti wá dàgbà ọmọ ọmọ tọ́jú ẹ̀ pẹ̀lú àníyàn pé kó tètè kú ṣé oníládá lọ́dọ̀ Ọlọ́run bá wọn ẹlòmíì tán bá pè é tó gbé mọ̀mọ́ ti 80 wọ́n ti 70 wọ́n ti 90 àwọn tó bá rí kọ́ọ̀lù báyìí ọkàn rẹ̀ àbí mọ̀mọ́ ti lọ ní kí lé tí wò lọ. àbúrò mi kan wà ọlọ́dà kò bá ń sán lẹ́sùn olóore àbúrò mi gàgà fódìdí 7 years ó gbé ọmọ tó jẹ́ pé kò lè dátọ̀ kò lè dá ṣe gá ó gbé lẹ́yìn 7 years ọmọ yẹn wá jáde láyé èmi mo lọ bá wọn sin ọmọ yẹn ìbànújẹ́ yẹn pọ̀ lára rẹ̀ oṣù kan oṣù méjì ìbànújẹ́ ọmọ tó jẹ́ pé ọmọ ọdún méje ó ní ṣe wàhálà ẹ wá wo ẹnìkọ̀ọ̀kan wa tá a bá fi bá débi pé à ń gbé ìyá à ń gbé bàbá tọ̀ kí ni mo wà lórí àníyàn wa. ọlọ́run sì ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run sàlámù kọ́ láwọn ẹ jẹ́ abẹ́rẹ́ wa sódà bẹ́ẹ̀. ọlọ́ọ̀bá ó pọ̀ aláṣẹ àrọ́hìmà ṣé nínú rahma ni pé kó tètè máa lọ ká lè sinmi kọ́hùn ẹwà àníyàn ló jẹ́ pé ẹlòmíì ń bẹ ẹrù kó ṣe dáadáa sóbi ẹ̀ ni ó lè má bá dáadáa lọ́dọ̀ Ọlọ́run ọba tó bí innamal a'malu binniyat gbogbo tó ń fowó ránṣẹ́ táwọn àbúrò rẹ̀ tó ń tọ́jú màmá bá ti pè ìrètí kan bírèkì ní òsì pé màmá ti kú ni àníyàn tí wọ́n fi ní ká tọ́jú wọn kọ́ nìyẹn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ ní in tó ń lọ yẹn àwọn òbí wa tán ń lọ in tó ń lọ nínú ìgbésí ayé wa ò kéré nínú oore àfẹ́ntọ́lọ́ bá ní kó rí díẹ̀ dì mọ́lẹ̀ kan tó lọ wàláhì Ọlọ́run bá pa wá láṣẹ pé ká ṣe dáadáa sí wọn ní gbogbo ọ̀nà dáadáa ká ṣe dáadáa sí wọn nínú gbogbo ọ̀nà tó máa fi gbọdọ̀ ṣe dáadáa lọ́gbẹ́ albirru nítorí pé ní bẹ́rù ó ní àtàwásọ̀ fi fi'lil khayr gbogbo ọ̀nà tí dáadáa túmọ̀ sí ká gbìyànjú ká máa ṣe ibi tí mo ti lọ ó ní ọ̀rọ̀ kan nínú àwọn sálàfù tó sọ pé la tajidu ahadan aaqan liwalidayhi ó ní bá ẹnìkan pàdé kọ́ wá jẹ́ pé kò dáa lọ́wọ́ ìyá àti bàbá ẹ̀ illa wajadtahu jabbaran shaqiyya oore tó lọ́n bá ṣe fún ẹ̀rí kò rí òní pé kò ní jó lórí rìn jálẹ̀ ó lè jẹ́ pé ọlọ́kàn lè máa fa àbùkù kan bì kan tí yẹn wò pé bọ́lá ìṣe wa tó kò yẹ kábùkù yìí máa wà wàláhì lè wá sọ́dọ̀ ìyá ń gbà mí ẹ̀yin lè wá sọ́dọ̀ bàbá pé kò ṣe dáadáa
kò pass lọ́dọ̀ wọn Ọlọ́run jẹ́ pass lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan Ọlọ́run jẹ́ ẹnìkọ̀ọ̀kan wọ́n pass lọ́dọ̀ àwọn òbí wa o àwa títí wá ti lọ Ọlọ́run jẹ́ a tó lè pass náà lọ èèyàn tó lè pass náà tí wọ́n bá lọ tán ibi tí mo ti lọ oníkókó ọ̀rọ̀ pé ká ṣe dáadáa sí bàbá àti màmá ojú ọ̀nà àwọn ẹni Ọlọ́run ni a ti rí àpéjúwe ànábì Yahya a ti rí àpéjúwe ànábì wa Isa ànábì wa sallallahu alaihi wasallam òun náà fún wa ní àpéjúwe arákùnrin kan nínú àwọn tàbí'un tó ń pè ní Uwais ibn Amir Uwais ibn Amir ànábì wa sallallahu alaihi wasallam Umar ló gba àdífì wá lọ́dọ̀ Imam Muslim ẹ jẹ́ kí n kà nítorí àǹfààní tó wà ń bẹ àkọlẹ̀ wá pé kánà Umar radiyallahu ta'ala anhu idha ata alayhi amdadu ahli Yaman wọ́n ní Umar radiyallahu anhu àwọn tó máa ń kún àwọn ọmọ ogun ẹ̀sìn lọ́wọ́ nílẹ̀ Yemen tán bá wá bá gẹ́gẹ́ bí Amirul Mu'minin sa'alahu imam bí wọ́n ní gbogbo gbà pé afikum Uwaisu bin Amir ǹjẹ́ Uwaisu ibn Amir wà láàrin gbogbo ìgbà ni máa ń béèrè hatta ata ala Uwais tó fi dìjọ́ kan tó ṣe kò ń gẹ Uwais faqal Umar wa ṣe anta Uwais ibn Amir ṣé wọ́n ni Uwais ibn Amir qala na'am oníbẹ̀ẹ́ qala min Murad oníṣẹ́ láti Murad oníbẹ̀ẹ́ ni thumma min Qaran lẹ́yìn wá àgbà náà láti ìlú Qaran oníbẹ̀ẹ́ni iná fi mọ́ pè ní Uwais al-Qarani qala na'am oníbẹ̀ẹ́ni qala fakana bika barasun fabarata minhu illa mawdi'a dirhamin ó ní àìsàn ẹ̀tẹ̀ ó kàn ọ́ ó dẹ́tẹ̀ rí Ọlọ́run wá wú ọ̀sán pátá ara rẹ̀ padà jọlọ àfi ààyè bíi díríàmù kan oníbẹ̀ẹ́ni oníqal laka walida oníyà oníbẹ̀ẹ́ni qala sami'tu rasulallahi sallallahu alaihi wasallam yaqul onímùgbọ́ta náà sọ yí pé ya'ti alaykum Uwais ibn Amir min amdadi ahli Yaman anábì ní Uwais al-Qarani yóò wá báyín nínú àwọn tí ó mọ kún ẹ̀sìn lọ́wọ́ nínú àwọn ará Yemen tó yẹ gbogbo tí wọ́n ní àwọn náà mọ fi jagun wọ́n mọ fi ṣìkún lọ́wọ́ sójú ọ̀nà Ọlọ́run ọba subhanahu wa ta'ala anábì ní tárakùnrin yìí tó bá ti wá dé min Murad thumma min Qaran ìlú Murad àti àdúgbò Qaran káwí báhùn kana bí barasun fabara minhu illa mawdi'a dirham ó dẹ́tẹ̀ rí gbogbo ara rẹ̀ ọlọ́sìn wòsàn àfi ààyè dírámù kan lahu walidatun huwa biha barrun ó ní ìyáláyé ìwà máa ń ṣe dáadáa buhaya sí ayé law aqsama ala Allahi la abarrahu Uwais yìí kò ní béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run kọ́ lọ́ọ́ máa ṣe bí Umaru ṣe wá rí Umaru sọ pé anábì sọ fún wọn anábì fa ní istata'ta an yastaghfira laka faf'al tó o bá rí Uwais yìí tó o bá láǹfààní kó sọ pé kó tọrọ àforíjì fún ọ anábì sọ fún Umaru pé ṣe bẹ́ẹ̀ nígbà tí Umaru ní tọrọ àforíjì fún mi ó tọrọ àforíjì fún Umaru látara mọ́ ṣe dáadáa sí ìyá ẹni sóbi ẹni tàbí anábì wa sọ fún wa pé tó bá tọrọ àdúrà fún dídí sàádé Ọlọ́run gbàdúrà yìí a sì mọ̀ pé fadlu suhba ọlá pé èèyàn bá nẹ́bí lò kò sí nǹkan kan tó tayọ rẹ̀ nínú ọlá gbogbo nǹkan pé èèyàn bá nẹ́bí lò gbà kì í tí wọ́n á ṣe pé èèyàn bá nẹ́bí lò gbà nìkan ó dídí Umar anábì tí wọ́n ń sọ fún pé tó bá pàdé Uwais tó bá láǹfààní pé kó tọrọ àforíjì fún ẹ yóò tọrọ àforíjì tó bá tọrọ Ọlọ́run ó gbà bẹ́ẹ̀ torí pé law aqsama ala Allahi la abarrahu kò ní sọ pé ìwọ Ọlọ́run báyìí ni mo ń fẹ́ kọ́lọ́run ọbọ̀ máa ṣe fún níbo ló ti rí oríire yìí látara pé ń ṣe dáadáa sóbì ṣíṣe dáadáa sóbì ẹni ojú ọ̀nà àwọn ẹni Ọlọ́run ojú ọ̀nà àwọn ànẹ́bí Ọlọ́run òun ni ẹni tó náà bá ń rin ojú ọ̀nà yìí kò gbọdọ̀ jẹ́ ẹni tí ò ní máa ṣe dáadáa sí bàbá àti màmá rẹ̀ ló fi jẹ́ pé nínú iṣẹ́ olóore tó lóore jù pé
òun náà ni pé kí a ṣe dáadáa sáwọn òbí wa. Wallahi sẹ́ni gbogbo tó wà ní tó bá lóbi ẹja dúpẹ́ fọ́lọ́run wa, nítorí pé ọ̀nà tá a tún lè gbà tí nǹkan fi lè dá sí ó sì tún wà. Bákan náà gbogbo nǹkan míì náà tó jàdánwò fún wa, ọ̀nà tá a tún lè gbà tọ́lọ́run fi lè rí ikú fún wa ó wà. Ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ sọ yìí Al-Imam Al-Bukhari wọ́n mú wá lọ́wọ́ bẹ̀rẹ̀ Al-Adab Al-Mufrad. Wọ́n ní Ata ibn Yasar ó ní Ibn Abbas radiyallahu ta'ala anhu ó wà ní ìjókòó kan ó náà wà ń bẹ̀. Atahu rajulun faqala, arákùnrin kan wá bá Ibn Abbas, gbogbo alamọ Abdullahi Ibn Abbas, arákùnrin wa sọ pé khatabtu imra'atan fa abat an tankihani, mo dénú fẹ́kọ̀ ọmọbìnrin kan ló bá kọ̀ láti fẹ́ mi, wa khataba ghairi fa habbat an tankihahu, arákùnrin mi wá bá a sọ̀rọ̀ lọ́mọbìnrin ló bá faramọ́ ló bá dàbẹ́ fagirtu alayha faqataltuha, ó ní owú burúkú ló bá ta lé mi ni mo bá pa arábìnrin pé tó o bá ti jẹ́ tèmi ò ní jẹ́ tọkùnrin kejì, fahali min tawba, ìjọ́lọ́run lè foríjì mi bí. Qal Ibn Abbas sọ pé ummuka hayya, ummuka hayya, so ní yàláyé? Qala la, ó lóun ní yàláyé. Ó ní tubu ila Allahi ta'ala wa taqarrab ilayhi mastata'ta, ó ní túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba, gbogbo tó bá ti mọ̀ níṣẹ́ olóore lọ máa ṣe tó fi lọ pàdé Ọlọ́run. Arákùnrin yẹn wá lọ. Ata ibn Yasar tó ń wà níjókòó nígbà tí wọ́n bi àfáà àgbà Ibn Abbas, ó ní wọn sọ fasaltu Ibn Abbas, ó ló wá ní rẹ̀ Ibn Abbas lima sa'altahu an hayati ummi, èèyàn pààyàn kí ló ní ṣe pẹ̀lú pé ṣe ìyá rẹ̀ ń bẹ láyé? Qal, ó ní inni la a'lamu amalan aqraba ila Allahi ta'ala min birril walida, ó ní tó yẹ kí n bí ni pé mi mọ̀ ṣe olóore kan ẹ pé ládájá ló kọ́ mọ́sálásí tó dáa jù sílùú, yes, iṣẹ́ olóore ni. Ládájá ọdọọdún ní máa ń lọ Mọ́kà, ó tún máa ń ráwọn èèyàn, iṣẹ́ olóore ni. Ibn Abbas ní gbogbo eléyìí àti míì tá a lè sọ, ó ní mi mọ̀ ṣe olóore kan lọ́dọ̀ Ọlọ́run tó lóòrìn tó wúwo tó kéèyàn máa ṣe dáadáa sí màmá rẹ̀. Ṣáà tí mo bá ní ìsìn àfún náfìlà dá o, ṣùgbọ́n tí ìbá ṣe dáadáa sí màmí rẹ̀, dáadáa tó tóbi ló ń filẹ̀ fún dáadáa míì tí ó tóbi tó. Ẹlòmíì lè wá wò pé ìbọ̀rọ̀ Ibn Abbas, ẹ̀kọ́ tá a kọ́ níbi ọ̀rọ̀ yìí ó ní pé bí ẹ̀ṣẹ̀ tẹ́niyẹn ṣe dá bó ṣe tóbi tó, Ibn Abbas nírètí pé tó bá lọ ṣe dáadáa sí ìyá rẹ̀ Ọlọ́run forí jì, Ọlọ́run forí ẹ̀ṣẹ̀ yẹn jì. Ẹlòmíì lè ṣe Ibn Abbas ló sọ bẹ́ẹ̀, ó dáa, mo padà rí n tó jọ nínú ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Inú tó jọ nínú ọ̀rọ̀ Ànábì wa Muhammad ó ní pé Ibn Umar radiyallahu anhu ó ní arákùnrin kan ata nabiyya sallallahu alayhi wa sallam, ó ní Ànábì wa sallallahu alayhi wa sallam, arákùnrin kan ó wá bá nígbà tó wá dọ́dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam, ó wá ní ìwọ òjíṣẹ́ Ọlọ́run ọba, inni aznabtu dhanban azima, ó ní ìwọ òjíṣẹ́ Ọlọ́run ọba, ẹ̀ṣẹ̀ tí mo dá ó tóbi púpọ̀, mo dẹ́ ẹ̀ṣẹ̀ tó ní agbára púpọ̀, mo ti dẹ́ ẹ̀ṣẹ̀ tó tóbi. Kí la Ànábì sọ? Ànábì sallallahu alayhi wa sallam, Ànábì ní ummuka hayya, ṣé ìyá rẹ̀ ń bẹ nílé ayé? Ṣé ìyá rẹ̀ ṣó ń bẹ nílé ayé? Ó ní rárá o. Ànábì sallallahu alayhi wa sallam, Ànábì sọ yí pé fa'allaka min khala, ṣó ní àbúrò àbẹ́gbọ̀n màmá? Qala na'am, ó ní bẹ́ẹ̀ ni. Ẹni sí ó ní àǹtí, tó gbé àwọn táwa máa ń pè ní àǹtí nínú òdè òyìnbó ni mo mí, ẹ̀gbọ́n màmá èèyàn àbábúrò màmá èèyàn lóbìnrin. Ó ní ṣó ń bẹ nílé ayé náà? Ànábì ló ń bí o. Ó ní bẹ́ẹ̀ ni. Ànábì ní fabirruha, lọ ṣe dáadáa sí.
Ànábì òbí pé kí ló ṣe tó bá ṣe dáadáa sí àbúrò màmá rẹ lóbìnrin oore tí ń bẹ Ọlọ́run fi ṣe àforíjì ẹ̀ṣẹ̀ tó ṣe wọ́n ti gbé oore tó tóbi oríire tó tóbi ó ní kí ọmọ kórí dáadáa kórí ṣe sí màmá àti bàbá rẹ̀. Islam pa wá láṣẹ ipe màmá àti bàbá wa ká ṣe dáadáa sí wọn lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n hadith Ànábì Muhammad ó ṣàlàyé fún wa méjì ni àwọn àfáà pín sí àtọ́à ìtẹ̀lé bàbá là máa ń tẹ̀lé tó bá di pé àṣẹ bàbá àti màmá forí dára wọn náà tó bá di ká náwó dáadáa mẹ́ta ní ti màmá ká tó ṣe ọ̀kan fún bàbá ní àwọn afáàfin máa ń sọ pé albir tó bá di bí dáadáa wọ́n ní màmá ní mẹ́ta kí bàbá tó lẹ́yọ̀kan torí pé wọ́n bí Ànábì wa Muhammad pé òjíṣẹ́ ọlọ́ọ̀ba man abarru ta ni kí n ṣe dáadáa sí jùlọ Ànábì ní ummak ìyá rẹ̀ ni ó ní ta tún ní Ànábì ní ìyá rẹ̀ ta tún ní ìyá rẹ̀ ìgbà tó wá délẹ̀ kẹrin Ànábì ní lẹ́yìn wá àgbà náà bàbá rẹ̀ ni àwọn onímọ̀ fi máa ń sọ yìí pé dáadáa ìkẹ́ mẹ́ta tí màmá yóò dó kẹyọkan tí bàbá kó tó máa wá eléyìí ẹlòmíì lè mọ̀ ọgbà kí ló wá dé bó lọ́rọ̀ àwọn ọkùnrin ṣe wá rí báyìí déédéé tó wà ní òfin Ọlọ́run ọba ni pé aljazau min jinsil amal aljazau min jinsil amal ìntẹ́rù bá ṣe iná ẹ̀ ni ó gbà wàhálà àyà lórí ọmọ pọ̀ ju ti bàbá lọ hamalati ummuhu ala wahni àwọn àbá sọ pé ní tó jẹ́ kí ti màmá jẹ́ mẹ́ta ní dáadáa òun ní pé màmá ló lóyún ẹ̀ bàbá ìbá wọn lóyún bákan náà màmá ló dàbí bàbá ìbá wọn bímọ bákan náà màmá ló ṣe kíni màmá ló fún lọ́yàn bàbá ìbá wọn kó pàmbẹ́ gbogbo ìtọ́jú mi tó wá kù bàbá àti màmá ọjọ́ papọ̀ mbẹ́ bá láwùjọ léni ipa tí màmá mi ń kó lórí ọmọ ojú ètí bàbá mi ń kó lọ jẹ́ pé nínú ẹ̀kọ́ yáyì ètí Islam kọ́ wa ó ní pé àwọn òbí wa Olúwa ní fala taqul lahuma uff Olúwa ní àgbọ̀dọ̀ sọ dólóhùn tí ó tó dọ̀tí tó kéré mọ́ bí ṣíọ̀ àgbọ̀dọ̀ sí wọn bákan náà àgbọ̀dọ̀ jágbe tá a bá ń bá wọn sọ̀rọ̀ àwọn àfa ní mímọ̀ wọ́n ní tó bá yẹ pé ọ̀rọ̀ míì bá ń bẹ tó kéré ju pé bí kéèyàn kàn ṣe tẹmọ kò sí nǹkan míì tá a lè pè náà ju òṣè lọ bó ṣe gan-an tó pé Yorùbá ò gbọ́dọ̀ ṣe wọ̀nyí ẹ̀ ṣe ò gbọ́dọ̀ ṣe wọ̀nyí òbí rẹ̀ bí ká sọ̀rọ̀ kan ní ìsìn kéèyàn wá já wọ̀nyí Olúwa ní ò gbọ́dọ̀ ṣe bákan náà ò gbọ́dọ̀ jágbe tó bá ń bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò dá tí ò yáyì ò gbọ́dọ̀ sọ pẹ̀lú wọn nínú ẹ̀kọ́ yáyì òǹlẹ̀lẹ́yìí a gbọ́dọ̀ bá òbí sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ nìkan nínú àwọn sàhábà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Abdullahi ibn Umar ó ń sọ fún kan nínú àwọn tàbíìn ó ní atakhafu minan nar ó ní sóòfẹ́ wọnú atafraku minan nar sóòfẹ́ wọnú Ọlọ́run wa tuhibbu an tadkhula aljanna sóòfẹ́ wà aljanna arákùnrin níbẹ̀ ni ó ní ahayyun walidak só ní ìyá àti màmá láyé ó ní indi ummi màmá mi nìkan ló kù láyé ó ní wallah ó ní mo fi Ọlọ́run bá búra law alantala alkalam tó bá ti ń bá màmá rẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa at'amtaha tó ń fún ní jíjẹ àti mímu la tadkhulanna aljannata majtanabta alkabair ọmọ aljanna ló jẹ́ tó bá ti dá àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí ń ṣàlàyé fún wa wípé ọmọ gbọ́dọ̀ sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú òbí ẹni tá a bá ń sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí Islam tó ní ká sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká bú wọn ńkọ́ ká gbé wọn lẹ́nu ńkọ́ ẹgbẹ́ ilé tí ẹ̀ jìnnà sí ní tó yẹ kọ́mọ tó bá nílà akáyì tó bá dọ́lọ́ ọmọ ó ṣe bákan nínú ẹ̀kọ́ yáàyì ó ní pé àwọn òbí wa gẹ́gẹ́ bí Abu Hurairah radiyallahu anhu bó ṣe dá wa lẹ́kọ̀ọ́ ó ní la tusammi bismi àìpé bàbá ẹni ló kọ wala tamshi amamahu tí wà àti bàbá bá jọ ń lọ àìmọ́ rìn wájú bàbá ẹni
àfi tí bùkátà bá béèrè fún pé kárìn iwájú wọn fáìpéjú ẹni sìn kó jẹ́ pé ọ̀nà rough àwa fẹ́ mú wọn rin ọ̀nà tí ó dáa àbí kó jẹ́ pé Ọlọ́run ti sọlá ojú fún wọn àwa là ń ju wọn níwèé ṣùgbọ́n ọmọ àti bàbá ń lọ kí bàbá máa wá wo ìpapọ̀ ọmọ lọ níwájú kò lẹ́tọ̀ọ́ ó ní wàá la tẹ́jú skọ́bùlà o tí ìjókòó bá pa yín pọ̀ ó gbọ́dọ̀ fìdí lélẹ̀ tí bàbá rẹ̀ ò bá ti jókòó ẹ̀kọ́ lélẹ̀ Sufyan ibn Uyayna nínú àwọn tí wọ́n ti lọ nínú àwọn onímọ̀ àgbà ni wọ́n sọ̀tàn kan fún wa wọ́n ní arákùnrin kan níjọ́ kan wọ́n ní ó dé láti rìn àjò fasọ́dà fa ummuhu qa'imatan tusalli ó wá bá ìyá rẹ̀ lẹ́ni tí ń kírun lọ́wọ́ fakariha an yaquda wa ummuhu qa'ima ó wá kórìíra pé kó ń jókòó tí ìyàwó sì wà lórí ìdúró ìyá òdúró lásán ìyá ń kírun lọ́wọ́ ni o fa'amilat ma arad ìyá tó ń kírun lọ́wọ́ ó wá fura mọ́ nǹkan tí ń ṣe ọmọ ìyá ń kírun lọ́wọ́ ọmọ wọlé láti rìn àjò ọmọ wa fẹ́ jókòó kó má bàa ṣáájú ìyá rẹ̀ jókòó nítorí ọ̀rọ̀ àbúrò rẹ̀ pé wala tajlis qablahu má fìdílélẹ̀ ṣáájú ìyá rẹ̀ ẹ máa wo ẹ̀kọ́ àwọn ẹni ṣáájú kìí tún ṣe nǹkan bá in tó jọba ìkọ́ ni àbúrò rẹ̀ tó ń sọ àwọn tún gbé wọnú gbogbo tó tún jìnnà tó bá fìdílélẹ̀ kò ní jẹ́rù ìyàpọ̀ Ọlọ́run ṣùgbọ́n bí kéèyàn lẹ́kọ̀ọ́ púpọ̀ sí òbí ẹni wọ́n ní ìyá tó ń kírun lọ́wọ́ fa'alimat ma arad ó ti wá máa ń tọ́ máa ń fẹ́ fatawwalat li yuja ìyàwó àfa ìrún gùn kẹsàn-án ọmọ yẹn lè pọ̀ lọ́dọ̀ Ọlọ́run kẹsàn-án ọmọ kó lè pọ̀ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba àwọn òbí wa a máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ bákan náà nínú ẹ̀kọ́ yáàyí olùgbé àwọn òbí wa a máa ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu ni eléyìí ni màá fi kásẹ̀ rẹ̀ lẹ̀ èèyàn máa ń gbọ́rọ̀ sí òbí lẹ́nu ni o nínú oríire oníkan máa gbọ́rọ̀ sí òbí rẹ̀ lẹ́nu tọ́mọ bá gbọ́rọ̀ sí òbí lẹ́nu wọn a máa ṣoríire lọ́pọ̀lọpọ̀ ẹ lọ wo àwọn tí wọ́n jẹ́ àwọn olóríire ẹ lọ wò wọ́n tẹ́ bá bí wọ́n lọ́pọ̀lọpọ̀ àgbà ní pàtàkì jùlọ àwọn tó bá jẹ́ pé nígbà kan ọ̀nà pé méjì àbí mẹ́ta lójú wọn tí ìyá wa sọ pé rìn báyìí àyí bàbá ló sọ pé rìn báyìí ṣẹ́ni tọ́nà bá pé méjì lójú ọmọ tí ìyá bá ní lọ báyìí àbí bàbá lọ báyìí ibi tí ìyá àti bàbá rẹ̀ yẹn ni kó lọ yẹn ni kó lọ. Mo rántí lọ́dún tá à ń sáàbù ọmọbìnrin kan wà ìkan nínú àwọn ìlú wa ní Kwara ń bí ibẹ̀ ló ti wá mi fẹ́ dárúkọ lọ yẹn ó wá ní múṣkílà pẹ̀lú ọkọ tó fẹ́ fẹ́ màmá rẹ̀ ò fẹ́ kí ó kúrò nínú ìlú ó wá di wàhálà ó wá fọ̀rọ̀ yẹn lọ mí gẹ́gẹ́ bí àáfà tàjọ́ ń sáàbù lọ́wọ́ mọ́ni tẹ̀lé mọ́ni ẹ̀ ṣé kò sáàlù súnà nù lóyún ni ó lọ wà ń bẹ́ẹ̀ ni ó dára hàn tẹ̀lé ọkọ tí màmá rẹ̀ fẹ́ kó fẹ́ ni kó fẹ́ kí dẹ̀ ni màmá ń fẹ́ màmá ò dídò nìkan lọ mọ́kù ònú òlù ipò màmá gbé bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ lórí pé àwọn ọkùnrin náà yẹ ká bẹ̀rù Ọlọ́run ọba al-muslimuna ala shurutihim ó fẹ́ lọ fọmọ níbi kan ní ọmọ yìí nìkan náà ni ó wà ń tòsí o gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ ti lọ o kò ní wù mí kẹ́ tún mélèé lọ ọba dùn àfà mo láìkì yín ẹ tí ẹ wù mí mẹ dàkú kò ní lè fẹ́ yín tó gbé yìí tí ó kú ńlọrin ìdàpẹ́ tí màmá yẹn ń bèrè sọ́pọ̀ ni Ànábì ti sọ fún Abu Dhari àti walidaik tẹ̀lé màmá àti bàbá rẹ̀ Ànábì kódà kó jẹ́ pé wọ́n fẹ́ kó kú ilé ayé fáwọn kú òfun wa òwe l'Ànábì pa ìtumọ̀ ẹgbẹ́ tó pàtàkì sí ọ nílé ayé tó pàtàkì jù tí wọ́n bá ní kó jùlẹ̀ mo máa ń sọ̀rọ̀ kan tí mọ̀ mi bá ní kí n má fẹ́ yàwó kan mi nífẹ̀ẹ́ wọ́n ní ò láìkọ̀ ọmọbìnrin yìí wọn ò ní ọmọ ṣe ìyàwó kẹta wọn ní ọmọbìnrin mi ò láìkẹ̀ fi ilẹ̀ yóò rọ́kọ tiẹ̀ ìwọ́n yóò rí tiẹ̀ kí ni wàhálà òsì wọ́n á sọ fún ọmọbìnrin yẹn mú yẹn tẹ́ láṣẹ màmá rẹ̀ ó kọ́kọ́ ka lára ó ní gbogbo àwọn afọ́nsúnà tó ń ti ń bi ó ní kò sẹ́ni tó sọ pé kémi lọ tún ti àmì kà
mo ní tí àtẹ̀mí yé mi bákan náà ilẹ̀ Yorùbá tá a wà ó tún yé mi sí i tí ó jẹ́ mi ó fi yẹn dájọ́ fún èmi ò dájọ́ kankan wọ́n máa ní kó mọ́ fàálù sùn náà sọ ní kó mọ́ fẹ́ mùsùlùmí ó ní kó mọ́ kò nílùú tó fẹ́ pa ni má jẹ́jà bá má jọ ọmọ tí ó pa ìyá tí ó pa bàbá kò sí bí nǹkan ṣe lè pàtàkì sọ pé fílẹ̀ wàlẹ́ ògbọ̀n fílẹ̀ àárín wa àtìyàwó rẹ̀ rí bákan ó lọ sábà màmá ni ó ti dọ́dọ̀ mi o gbogbo tó bá ṣe mẹ́bìnú torí tó bá bínú kìí ṣe yàn má. Abdullahi ibn Umar radiyallahu anhu ó ní kanat tahti imra'atun wa kuntu uhibbuha ó ní ọmọbìnrin kan wà tó ń ti fẹ́ sílé òun sì nífẹ̀ẹ́ rẹ̀ wa kana Umaru yakrahuha Umaru ọ̀fọ́mọ yẹn rí faqala li talliqha Umaru ní ìyàwó rẹ̀ kọ̀ọ̀lẹ̀ sàábẹ́nu ọ̀rọ̀ yín padà dọ́dọ̀ ànábì ó ní fa abaitu ó ní mo wá kọ̀ fa ata Umaru nabiyya sallallahu alayhi wa sallama fa dhakara dhalika la Umaru wá bá ànábì ó ní ìyàwó tí mo ti fẹ́ lé bàbá mi Umaru sọ pé àfi kí n kọ́ pé òun láìkẹ́ fa qala nabiyyu sallallahu alayhi wa sallama talliqha ànábì ní kọ̀ọ̀lẹ̀ ní tá à ń sọ ní pé ìyá tó jẹ́ pé kìí ṣe pé tọ́lọ́wọ́n ọba òye kìí ṣe pé tọ́lọ́wọ́n òye ní tí wọ́n ń sọ náà tiẹ̀ náà ni wọ́n ń rò ṣẹ́rí àwọn obìnrin nígbà míì tán bá ọmọbìnrin ni wọ́n ní ẹ̀ lágbájá ò ní gbádùn ọmọbìnrin yìí àlìfẹ́rọ́ọ̀sà ẹjẹ́ sọ fún yín kò sẹ́ni táwọn òbí rẹ̀ sọ owó ẹ̀ fún tí wọ́n ń ṣe àwọn òbí tó jẹ́ pé bóyá wọ́n já àwọn òbí ọlọ́tí àbáwọn já wọn táwọn sún mẹ́sìn àbáláwọn tó jẹ́ pé wọ́n ní kàkún fún tọ́lọ́run jẹ́ kí n sọ fún ẹlòmí lè mẹ́jọ súnà òbí yẹn lè mẹ́jọ súnà yìí tí ó kàn ní ẹ̀ sọmi ilé ráfà ẹ̀ ọba mọ̀ fún ọmọkùnrin ní àfà wa nílé ké ẹsùn àmọ́ rẹ̀ eléyìí kí é sí pé òun gbà ní màmá ò láìkì ẹni ṣe lè tí ó dé gbogbo èèyàn ní tí ojú everybody lówó ilé tí wọ́n hàn hàn yìí alájà fi ilẹ̀ ó rọkùnrin míì ọ̀rọ̀ òbí tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ anábì ní talliqha anábì wa Ibrahim ìgbà tó sọ fún Ismail pé kó kọ ìyàwó rẹ̀ lẹ̀ ó kọ́ àbí ó kọ́ ipò òbí tó bẹ́ẹ̀ wallahi ó jù bẹ́ẹ̀ lọ Abu Darda arákùnrin kan wá bá nígbà tó wá bá wá ní eré Abu Darda ó ní ọmọbìnrin kan wà tí mo ti fẹ́ nígbà tí mo wá fẹ́ tán ìkánnú àwọn bàbá àbí màmá mi láwọn ọ̀dà àwọn ọ̀láìkẹ́ àwọn gbogbo àwọn táwọn sọ àwọn títọ́ lọ́n yé ni o wọ́n ro nǹkan mínú téèyàn máa ń rò nínú tí ó jẹ mọ́ tilé ayé ni o ó ní ìgbà tí bàbá àbí màmá sọ pé àwọn ọ̀dà ẹni ẹ̀ ń bi Abu Darda ipe òun wá sọ ipe tóun bá fi kọmọbìnrin lẹ̀ ó di dandan òun ó para kún mi 100 bígbà tó mọ̀ fara ẹ̀ sí gbèsè bàbá àbí màmá rẹ̀ gbọ́ wọ́n ní ìwọ ló mọ̀ iye ràkúnmí tó rí kó pa sámọ̀fẹ́ in tó ń rò ní pé ìgbà tó ń ti sọ tó léwu màmá àbí bàbá òun ó jáwọ́ ń bẹ̀ wọn ò jáwọ́ ó wá bá Abu Darda sàbí ànẹ́bì ẹ̀wọ̀n sàbí ìgbà tó sọ fún pé ibi tí mo bára mi ni o ọmọ tí ó di pé mo fẹ́ àbí tí ó ti fẹ́ ọmọ tí mo fẹ́ wọlé máa mi àbí bá mi láwọn ò fara mọ́ pé kí n lọ kọ́lẹ̀ ó ní mo wá tún ṣèlérí wípé tí n bá fi kọ́ ń pa 100 ràkúnmí kó lè bá àdẹ́rù bá màmá àti bàbá àbí bàbá mi ẹmọ tábù dáadáa sáábé sọ ó ní áwòfì bí nadrik lọ́ọ̀ ṣe tán ẹ lọ pa ràkúnmí 100 wà birra walidayk màmá àti bàbá rẹ̀ ṣe dáadáa sí kí ni túnmọ̀ rẹ̀ tẹ̀lé tí wọ́n sọ lórí torí pé tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ fún mo gbọ́ta náà bí sọ pé alwalidu awsatu abwabil janna ọ̀nà tó rọrùn jù ọ̀nà tó tààrà jù téèyàn fi lè wọ àlìjẹ́nà ṣe pé ilẹ̀kùn àlìjẹ́nà mélòó ni
mẹ́jọ ẹ lọ kà àwọn àfáàsì pé ọ̀kan nínú ẹ̀ ni babul walidayn, ọ̀nà ti bàbá àti màmá, awsatu abwabil janna, ọ̀nà yẹn ló easy jù pé sọ ti jọ súnà náà ìwọ́jẹ́ dá lọ́wọ́ bàbá àti màmá. Ó ní ìntẹ́mi gbọ́tà nábì sọ nìyẹn o, fahafiz ala walidayk awitruk, tó bá wọ bàbá àti màmá rẹ ṣe dáadáa sí wọn, sọ ẹnu ọ̀nà wọn yẹn kó la àlùjánnà àbí kó pa wọ́n ti. Ẹ̀kọ́ tí lè ń kọ́ wa ó ní pé ọmọ ọlọ́dọ̀ ṣe dá sí tàbẹ́. Wọ́n sọ ìtàn kan tó jẹ́ ó yẹ ká kẹ́kọ̀ọ́ ńbẹ̀ torí pé ó jọ ohun tó ti wà nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ Ànábì wa Muhammad. Gbogbo wa ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe dáadáa, ká gbàdúrà lẹ́nu àwọn òbí wa. Téèyàn bá rí àdó òbí gbà, ọkàn yẹn á máa balẹ̀ o, ọkàn yẹn á máa balẹ̀ o. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan. Àwọn aráàlú ni wọ́n mọ ọ̀rọ̀ yìí. Kò sí nǹkan kan tí máa ń bà mí lẹ́rù, walillahi alhamdu wal minna, torí pé èyí tí nǹkan kan fi bà mí lẹ́rù ni pé mo gbàdúrà lẹ́nu mọ́ mi púpọ̀ tí jù bá wà ń bẹ̀. So tẹ́nì kankan pé nǹkan kan mi ń fi àbíkọ́ mo mọ̀ pé àdúrà àwọn èèyàn ó ṣẹ. Mo á máa ń sọ fún àwọn ọmọ mi náà pé ẹ jẹ́ n ṣàdúrà fẹ́yìn náà, ẹ jẹ́ n ṣàdúrà fún yín. Àwọn àdúrà kan wà tọ́mọ bá ṣe tó bá jábọ́ lẹ́nu òbí, oríire ni fọ́mọ, oríire ni fọ́mọ. Eléyìí mò ń sọ lábẹ́ wa amma bi ni'mati rabbika fahaddith. Àwa tí màmá bí, kí àwọn tán jẹ́ àwọn àbúrò wa àtàwọn tán lóbi láyé kẹ́ẹ̀fì lè kẹ́kọ̀ọ́. Tá a bá sọ̀rọ̀ ọ̀nù tí àtàn náà ni o, wàláhì kẹ́ẹ̀fì lè kẹ́kọ̀ọ́ ni ọlọ́ba sì rí àníyàn. Èmi làbí kẹ́yìn màmá, màmá sì ní láárí, tẹ́mi gan bá kí wọ́n ní láárí dáadáa. Nígbà tí màmá dàgbà bọ̀, ṣẹ́rí kékeré ni wọ́n ti fi ìmúra mọ́ mi lára. Látara láàrí màmá lè ra aṣọ ọdún 3 fẹ́mi nìkan. Ṣé báwo mọ̀ dájọ́ pé ká ṣe déédé ọwọ́ àbíkàn mi àbọ̀ lọ́rẹ́ tó gbogbo dé láti Mọ́kà ní ẹbí mi ọdún iléyá tó tẹ̀lé Mọ́kà tí màmá mi lọ ni wọ́n bí mi ní 19 náà. So èyí tí mo fẹ́ lù ń bẹ̀ ni pé ẹmọ ìkẹ́ ọmọ ayọ̀ yẹn ni mo bá dàgbà, mo bá sọ ń lé gán tí màmá mi máa rà fún mi. Ṣùgbọ́n tí wọ́n ń dàgbà bọ̀ tí mo fẹ́ di boys, owó yìí wá dàbí ti tẹ́lẹ̀ mọ́. Gbogbo ohun tí wọ́n ti wá ṣe fáwọn ẹ̀gbọ́n wa, àrà tán máa ń dá fún wọn yẹn, bírà yẹn tó tó èmi náà bá bírà, mo láṣọ jù wọ́n lọ o, aṣọ nìkan ni mo jù wọ́n lọ. Gbogbo bírà yẹn owó wa pọ̀ lọ́wọ́ màmá tó bí wọ́n ṣe ń retí ma. Mo wá máa ń farada, mo wá máa ń dùn wọn nù, màmá ṣàdúrà. Gbogbo táyì tá à ń sọ yìí àti ẹ̀ tí mọ nǹkan kan pé èèyàn kò ní primary school ní gbogbo tí mo sọ yìí. Àwọn mọ̀mọ́ àmọ́ kìíní rẹ̀ sàn mẹ́wàá pé alágbàdá mo máa rọra rí mi nára. Kí ló wá fẹ́ báyìí? Náà ní ìfẹ́ nǹkan kan, ìfẹ́ nǹkan kan. Nǹkan kan tó wá máa ń sọ tí mo ní tó máa ń sọ fún mi. Wọ́n ń sọ fáwọn bọ̀dá mi àtàntí ìwé ayọ̀ kan lóko. Wọ́n máa ń sọ pé Ìṣọ̀lá, gbogbo nǹkan rẹ̀ ìrọ̀rùn ni ó máa já sí. Wallahi tí mo fi lọ primary, tí mo fi lọ sọ, èmi yìí kàwé tí mo fi máa pass. Àwọn ọ̀rẹ́ mi wà ní. Gbogbo àwọn tá a jọ ń ṣẹgbẹ́, ẹ má bínú o. Gbogbo wọn pátá èmi mo ní result mi lẹ́ẹ̀kan ní èsì kàwé. Yóò ní Ìlọrin awábẹ̀. Library Al-Hikmah àti library uni Ìlọrin lèmi máa ń lò, èmi kàwé o. Tó bá sì kọ̀ ọ́lá, tó bá kọ̀ tún ńlá, ilé mi máa ń ṣàgbéyẹ̀wò iṣẹ́ lágbára ẹni tó bá kọ́ mi ó gbà fọ́lọ̀ ni o.
mi ò rí kíní yẹn bí ẹni pé bóyá mo brilliant àdúrà mọ́mọ́ ẹ̀ pé gbogbo nǹkan rẹ yóò mọ̀ já sọ̀rọ̀ mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ mo mọ́ sọ́wọ́n mọ́ mi ẹ ṣe nǹkan kan tádùá kò síjọ́ tá a jí tá a ṣàdúrà fún ma ẹ ṣe nǹkan kan tádùá yẹn ní o fi jábọ́ lẹ́nu yẹn àwọn àdúrà kan wà ṣé ń gbẹ̀yìn ya wa ẹ̀yin bàbá wa tádùá yẹn bá jábọ́ yóò ṣẹ èyí tí màmá mi ṣe wàláhì ò ṣẹ. Da'watul walid ẹnìkan òsìlọ ní ànábì ló sọ pé ẹ̀kọ́ Jurayj ó ń kírun náfìlà lọ́wọ́ kí n lè tètè kọjá lóde sọ bẹ́ẹ̀ nílọrin láti máa ń kọjá pé kí n lè kọjá lóde sọ bẹ́ẹ̀ kí n lè bá tètè kọjá ń ṣe náfìlà lọ́wọ́ màmá rẹ̀ wá pè é tí màmá ẹni bá sì ń pè ní tí bàbá ẹni bá pè ní pàtàkì jùlọ tá a bá rí ohun tán fi ń pè wá pé ohun máa bọ̀ kíá ni ká já náfìlà ká lọ dá wọn lóhùn ilẹ̀ kọ́. Màmá rẹ̀ wá pè lẹ́ẹ̀mẹ́ta kò wá dáhùn ìsìn sọ sílẹ̀ lọ́kàn pé ṣé máa kí wọn lọ ní àbí dámà mi nù inú wa bí màmá sọ pé ìwọ Olúwa la yamutu Jurayj hatta yanzura fi wujuhi al-mumisat awil mayamis inú riwaya mi Jurayj ọlọ́mọdé ó jáde láyé ṣé tọ́lọ́run ní fẹ́ ṣe kò sì fẹ́ rírì kúrì ọlọ́mọdé ó jáde láyé in tí ò fẹ́ rí nínú àwọn obìnrin oníṣìnà ọlọ́run jí ó rí inú bí màmá ṣépele ìpè màmá ṣẹlẹ̀ lórí o bó ṣe jẹ́ ni ọlọ́run tó jòlò sí lọ́run tó wọ́n fi ẹ̀sùn zìnà obìnrin kan doyún ó ní Jurayj ní ìtàn tí gbogbo wa mọ̀ ní àwọn àtàn alálẹ́nu Ramadan ní kó tó di pé ọlọ́run bá wá là á tọ́lọ́run wá yọ̀ǹda pé kí ọmọ òjò sọ̀rọ̀ tó wá sọ pé Jurayj kọ́ ni ó bá ya àwọn ṣe dáradára ló bá ṣe wọ́n lọ sí asabatni da'watu ummi èpè tí ìyá mi sẹ́lẹ̀ mi bí mo ṣe jẹ́ ní ọlọ́run tó ràn mí ẹ má jẹ́ àwọn òbí ó ṣe ọ̀rọ̀ sọ ẹ má jẹ́ ká sí inú bí o Sheikh Abdulrazak Al-Badr ibi tí mo ń lọ nìyẹn ìtàn tí wọ́n táwọn sọ wọ́n ní arákùnrin kan ní Kaaba ọlọ́pàá kan wà nítòsí ibi tó ti ń ṣàdúrà ó wà ń bẹ lọ́hùn pé ọlọ́run fún mi lọ́mọ wọ́n ní ọlọ́pàá yẹn gbọ́n ti ń sọ lẹ́yìn bí n tó bí 20 ọdún àbí bí ọdún 18 ọlọ́pàá yẹn tó wà ní dèédé ibi tó wà níjọ́ sí ó tún wá wo ẹni yẹn ó wá rí pé ojú yìí ó dojú ẹni tí mo ti rí ẹni yẹn wá ń bẹ lọ́hùn pé ìwọ ọlọ́run ọmọ mi tó fún mi ọlọ́ba ń gbẹ̀mí ẹ̀ ọlọ́ba mú kúò lórí ilẹ̀ wọ́n ní arákùnrin yẹn tó jẹ́ ọlọ́pàá ó wá pe arákùnrin pé wá ṣé wọ́n ni mo rí bí ọdún bí 18 àbí tó ń súnmọ́ 20 ọdún sẹ́yìn tó ń ṣe àdúrà pé kọ́lọ́run fún ọlọ́mọ láàyè ó ní bẹ́ẹ̀ ni lẹ́yìn ìkan náà ìwọ ló tó wá ń ṣàdúrà pé kọ́lọ́run ọba kó pa ó ní bẹ́ẹ̀ ni wọ́n ní àfáàyàn sọ pé ẹ̀ẹ̀mejì ló sí àbò sí sọ́mọ rẹ láàyè mímọ́ yìí ìgbà àkọ́kọ́ ìjọ́ tó ń bẹ lọ́n pé kó fún ọlọ́mọ ó sọ pé kó fún ọlọ́mọ rẹ̀ Rabbi habli mina salihin ọlọ́dà kò ṣe gbogbo àwọn ọmọ wa lọ́mọ rí o tá a bá ń tọrọ ọmọ ẹ̀jẹ̀ àmọ́ yẹn o ó ní àyè àṣẹ ó bẹ lọ́hùn pé kó fún ọlọ́mọ ó ní kó ṣe lọ́mọ rẹ̀ ó ní ẹlẹ́ẹ̀kejì ó tún wá padà wá àlámọ̀rí ọmọ yẹn ó tún wá dá kò tẹ ọlọ́run ó tún wá ní kọ́lọ̀ kó mú sọ́dọ̀ àyè àṣẹ níbí ebi bí ló ti tọrọ tọ́lọ̀ ń gbà á kí ló bá tó tọrọ kọ́lọ̀ bá kó yí láyé padà lójú ẹsẹ̀ ó sì ń chẹ́ǹjì èpè sádùá kí kọ́lọ̀ kó yí láyé padà wọn ni arákùnrin kú ń bẹ̀ ó padà sílùú wọn nígbà tí ó délùú wọn ó bọ́ ọmọ rẹ̀ lẹ́yìn tó ti ń ṣe tọ́lọ̀ tó gbé tó fa ìpè tí ń ṣẹlẹ̀ ní Kaaba ìní pé ọmọ tí ń bànújẹ́ ni gbogbo nǹkan tó jẹ́ nǹkan ìyapọ̀ ọlọ́run ìyapọ̀ òbí kò sí kankan tó kù tọmọ yóò ráwọlé bàbá rẹ̀ wá lọ pé àkókò òbí sàn ju eléyìí lọ ṣùgbọ́n látara àdúrà rẹ̀ nígbà tí ó délé ó wá bọ́ ọmọ tó ti ya pàpà ńlá gí ọmọ alálàṣe ó wá bá lórí tọ́lọ́hún bàbá rẹ̀ wá ń bi léèrè yìí pé bóun ló ṣe jẹ́
wọ́n ní tọ̀ bá mi gbàtẹ́ lọ umra níbi ìdí àsìkò báyìí iná ni ọkàn mi kàn yí padà kí ni túmọ̀ gbogbo tí mo ń ṣe ọlọ́ọ̀ba tí ó ní mí ìdá lọ́dọ̀ ẹ̀ tó dá lọ́dọ̀ bá mi náà ó lọ ní láti sìn lọ òun ó sì máa ṣe dáadáa ó ní ilẹ̀ fi bá mi lórí ẹ̀ bàbá ní déédé àsìkò ìgbà tó bá sọ àsìkò yẹn wọ́n ní ó ṣe déédé àsìkò tí bàbá bẹ lọ́hùn fún ní Kaaba ibi tí mo fẹ́ parí ẹ̀ sí ni pé ẹ̀yin òbí wa ibi tọ́rọ̀ ọmọ wa ibi bá kù sí ní ká máa ṣe òkè Ànábì ní salafu da'awat mustajabat la shakka fihi Ànábì ní àdúrà mẹ́ta ọ̀bùn nílà ọ̀kan nínú ẹni da'watul walid àdúrà òbí àbí Ọlọ́run bá subhanahu wa ta'ala àwọn òbí wa àwọn tí wọ́n ti lọ nínú wọn Ọlọ́run bá ní kẹ́ wọn níkẹ́ talqiyam àwọn tó ń bẹ Ọlọ́run kọ́ wa máa ń ṣe lọ́dọ̀ wọn kọ́ àwọn ọmọ tiwa náà máa ń ṣe lọ́dọ̀ àwa náà Rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imama Rabbana ighfir lana wa liwalidina wal muslimina wal muslimat al ahya'i minhum wal amwat wa sallallahu wa sallam wa barak ala nabiyyina Muhammadin wa alihi wa sahbihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.